Hallelujah. Praise God. A kú ojúmọ́ o, ẹ káàárọ̀ gbogbo ilé o. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí gbogbo wa wípé a kú ojúmọ́ lónìí, ẹ káàárọ̀, a kú ọjọ́ ìsinmi o. Ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ láyé. Ẹ jọ̀ọ́, Jesus lovers everywhere online community church ló gbé ìsìn ọ̀wọ̀ wá bá wa lónìí. Níbi gbogbo tá bá wà, ẹ jẹ́ ká pe àwọn èèyàn wa sí ìtòsí. Ẹ bá wa ké sí ọkọ, ẹ bá wa ké sí aya, ẹ ké sí àwọn ọmọ tó ti dàgbà, ẹ ké sí ará, ẹ ké sí àwọn ará àdúgbò. Gbogbo àwọn tó yẹ ká ké sí, ẹ jẹ́ ké sí wọn wípé ìsìn ọ̀wọ̀ yìí ti bẹ̀rẹ̀ o. Ní kọ́mọ́kọ́mọ́ náà ni kájọ júbà Ọlọ́run, kájọ mọrírì rẹ̀ lónìí ọjọ́ Olúwa, ọjọ́ ìsinmi. Ẹ jọ̀ọ́, ẹ bá wa sọ fún gbogbo ènìyàn tó yẹ kó darapọ̀ mọ́ wa nínú ìsìn yìí. Pàápàá àwọn tí ò rí oore ọ̀fẹ́ tàbí àǹfààní àti lọ sí ilé ìjọsìn kankan lónìí, ẹ má jẹ́ kí wọ́n ní àwáwí o. Àwáwí ò da nǹkan o. Àwáwí ò da nǹkan. Ẹ jọ̀ọ́ darapọ̀ mọ́ wa. Wọ́n bá di fóònù wọn mú tàbí laptop ohunkóhun tó bá wà lọ́wọ́ wọn, ẹ kàn darapọ̀ mọ́ wa lórí afẹ́fẹ́ kájọ jọ́sìn Olúwa papọ̀ lónìí ọjọ́ Olúwa. Òní ní ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù kọkànlá tá a wà nínú rẹ̀ yìí. Ṣé ẹ wá rí wípé Ọlọ́run dá sí wa? Ọlọ́run tí ò pa wá kílẹ̀ tó mọ́. Ọlọ́run dá sí wa o. Ọba tó ti ń tọ́jú wa láti bẹ̀rẹ̀ ọdún yìí wá. Ọlọ́run dá sí wa. Mo fẹ́ ká fọpẹ́ wọlé, ká júbà Ọlọ́run, ká fọpẹ́ fún, ká fi ìmoore wa hàn, ká sọ fún pé ó ṣé o. Ó ṣé o, ó ṣe dáadáa. Ọlọ́run bàbá wa ó ṣe dáadáa. Òun lolùtọ́jú wa, òun lolùtọ́jú gbogbo ènìyàn. Ó ṣe dáadáa. Ẹ jẹ́ ká júbà rẹ̀, ẹ ká júbà rẹ̀, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká gbéga, ẹ ká gbóhùn ọpẹ́ wa sókè sí Ọlọ́run. Ọlọ́run gbogbo ẹran ara, Ọlọ́run tí kò sóhun tó ṣòro ṣe fún, ọba tó ń tọ́jú wa, ọba tó ń ṣèkẹ́ wa, tó ń gẹ̀ wa, tó ń kẹ́ wa. Ọlọ́run ló ń kẹ́ wa o. Ọlọ́run ló ń kẹ́ wa o. Àwọn tó bá ń lò láti kẹ́ wa, òun náà ló wà lẹ́yìn wọn o. Òun ló mí sí wọn láti kẹ́ wa o. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká gbóhùn ọpẹ́ wa sókè sí. Ẹ kó mọ rírì wípé a mọ rírì oore rẹ̀. Ẹ kó Ọlọ́run rí wípé lónìí amóore, a fi ìmoore hàn, a fi ìmoore hàn. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ó ṣé, Ọlọ́run ó ṣé. A gbé ọ̀gá, a yìn ọ́, a gbé ọ̀gá, a yìn ọ́. Ọlọ́run ó ṣé, a gbé ọ̀gá, a yìn ọ́. Ọlọ́run ó ṣé, a gbé ọ̀gá, a yìn ọ́. Ó ṣé bàbá, ó ṣé ọmọ, ó ṣé ẹ̀mí mímọ́ fún ohun tó máa ṣe fún wa lónìí. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ohun tó máa ṣe fún wa nínú ìsìn ọ̀wọ̀ yìí. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún àwọn oore tó máa ṣe fún wa, fún àǹfààní tá fún wa, fún gbogbo ìdáhùn tó máa mú wá bá wa lónìí, pé ó máa bá ẹni wa pàdé lórúkọ Jésù. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Gbogbo àwa tá a wà papọ̀ nínú ìsìn ọ̀wọ̀ yìí níbi gbogbo tá a wà, ní ìlú tá a wà yìí ní Naija àtàwa tá a wà lókè òkun, ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ jẹ́ a mọ rírì ẹ̀, ẹ jẹ́ a fọpẹ́ fún, ẹ jẹ́ a kọrin sí àwa tá a lè kọrin, àwa kan lóhùn orin, ẹ jẹ́ a lò, ẹ jẹ́ a lò. Àkókò yìí dá láti kọrin sọ́lọ́run, láti fi mọ rírì ẹ̀. Àwa tá a lè ka ọ̀rọ̀ Ọlọ́run, sáàmù, orin Dáfídì, ká kà á sí létí, ká fi júbà rẹ̀, ẹ jẹ́ a kà á, ká fi júbà rẹ̀ o. Ọlọ́run gbogbo ẹran ara ni o. Ọlọ́run gbogbo ènìyàn. Ọba ni, ọba ni, ọba lórí ohun gbogbo. Àjùlọ tí ò ṣe é wí lẹ́jọ́. Òun ló ju gbogbo èèyàn lọ. Ó ju ará, ó ju ìletò, ó ju gbogbo ènìyàn lọ, ó ju ẹbí lọ, ó ju bàbá lọ, ó ju ìyá lọ, ó ju ọba ayé lọ. Ẹ jẹ́ a gbé ga o. Ọba ni, òun ni gbogbo wa ń bọ̀ wá bọ̀, òun ni gbogbo wa ń padà bọ̀ wá bọ̀, òun ni gbogbo wa ń padà bọ̀ wá sìn o. Ẹ jẹ́ a mọ rírì ẹ̀ lónìí. Ẹ ká fi ìmoore wa hàn, ẹ ká fi ọpẹ́ wa hàn. Kó o tó sọ ẹ̀dùn ọkàn rẹ fún, kọ́kọ́ sọ ìmoore rẹ fún. Kó o tó sọ ẹ̀dùn ọkàn rẹ, kọ́kọ́ sọ ìtó dùn mọ́ ẹ lára. Ó dùn mọ́ wa wípé ó ń tọ́jú wa, ó dùn mọ́ wa wípé ó ń ṣèkẹ́ wa, ó dùn mọ́ wa wípé ó ń ro èrò rere sí wa. Ìwé mọ́ sọ pé èmi mọ èrò tí mo rò sí yín, èrò rere kì í ṣe èrò ibi, èrò àlàáfíà ni láti fún yín ní òpin ìgbẹ̀yìn àti ìrètí. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó máa fún wa ní òpin ìgbẹ̀yìn àti ìrètí. Ọlọ́run tí ò ní jẹ́ àṣẹ lásán lórí ọkọ, tí ò ní jẹ́ àṣẹ lásán lórí ọmọ, tí ò ní jẹ́ àṣẹ lásán lórí aya, tí ò ní jẹ́ àṣẹ lásán lórí ẹbí,
tó ní já ṣe lásán lórí orílẹ̀-èdè pàápàá àwa kan gbìyànjú kó lè dá níbi tá tẹ̀dó ara wa sí Ọlọ́run tó ní já ṣe lásán láéláé ẹ jẹ́ á gbé ga ẹ jẹ́ á júbà rẹ̀ ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ á júbà rẹ̀ ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ á júbà rẹ̀. Mo fẹ́ kọ orin Dáfídì yìí èmi á kà á ní ṣá o Dáfídì kọ lórin ó máa kà á orin Dáfídì orin 111 ọ̀kan àti ọ̀kan 111 orin Dáfídì mo máa kà á sí wa létí ká fi júbà Ọlọ́run papọ̀ ká fi mọ rírì ẹ̀ k'Ọlọ́run fi mọ̀ wípé amóore tọkàntọkàn amóore. Ẹ máa yin Olúwa èmi ó máa yin Olúwa tinútinú mi nínú ìjọ àwọn ẹni dídúró ṣinṣin àti ní ìjọ ènìyàn. Iṣẹ́ Olúwa tóbi ìwákiri ni fún gbogbo àwọn tí ó nífẹ̀ẹ́ rẹ̀ nínú. Iṣẹ́ rẹ̀ ní ọlá òun ògo òdodo rẹ̀ sì dúró láéláé. Ó ṣe iṣẹ́ ìyanu rẹ̀ ní ìrántí. Olóore ọ̀fẹ́ ni Olúwa ó sì kún fún àánú. Ó ti fi oúnjẹ fún àwọn tí ó bẹ̀rù rẹ̀. Yóò rántí májẹ̀mú rẹ̀ láéláé. Ó ti fi iṣẹ́ agbára rẹ̀ hàn àwọn ènìyàn rẹ̀ ní fífún wọn ní ilẹ̀ ìní àwọn kèfèrí. Òtítọ́ àti ẹ̀tọ́ ni iṣẹ́ ọwọ́ rẹ̀. Gbogbo òfin rẹ̀ ni ó dájú. Wọ́n dúró láé àti láéláé. Nínú òtítọ́ àti ìdúróṣinṣin ni a ṣe wọ́n. Ó rán ìdáǹdè sí àwọn ènìyàn rẹ̀. Ó ti pàṣẹ májẹ̀mú rẹ̀ láéláé. Mímọ́ àti ọ̀wọ̀ ni orúkọ rẹ̀. Ìbẹ̀rù Olúwa ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Òye rere ni gbogbo àwọn tí ń pa òfin rẹ̀ mọ́ ní ìyìn rẹ̀ dúró láéláé. Ọlọ́run gbogbo ẹran ara gbé ọ̀gá lówùrọ̀ yìí. A fi gbogbo ọkàn wa yìn ọ́. Tinútinú wa la fi gbé ọ̀gá. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tá a rí gbà lónìí. A dúpẹ́ pé o fẹ́ wa. A dúpẹ́ pé o ń ṣètọ́jú wa. A dúpẹ́ pé àwa láàyè rere. A dúpẹ́ pé a jẹ́ tìrẹ. Ọ̀pọ̀ ni ò mọ̀, àwa tá a mọ̀ a gbé ọ̀gá. A gbé ọ̀gá torí àwọn tí ò mọ̀ ẹ́ ń padà bọ̀ wá mọ̀ ẹ́ lóòótọ́. Ẹ ò lè pẹ́ wọn díẹ̀ ṣùgbọ́n wọ́n yìí ń padà bọ̀. A yàn wípé ìwọ ló borí, o borí nínú ohun gbogbo, o borí nínú ohun gbogbo. A yàn wípé o mú wa ju aṣẹ́gun lọ nínú gbogbo ìlàhílo ayé, o fún wa ní ìṣẹ́gun. O jẹ́ kí ọ̀tá ó borí wa láéláé. Ọlọ́run gba ọpẹ́ wa. Ọlọ́run gba ẹ̀yìn wa. Ǹjẹ́ lówùrọ̀ yìí bá a ṣe fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù Kristi Olúwa bá wa sọ̀rọ̀. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé wa. Jẹ́ kí inú wa kí ó dùn. Jẹ́ ká bá ìdáhùn pàdé. Jẹ́ ká bá ìdáǹdè pàdé. Jẹ́ ká bá oore ọ̀fẹ́ rẹ pàdé. Jẹ́ kí gbogbo ohun tó bá rú wa lójú. Jẹ́ kí ìmọ́lẹ̀ kó tàn sí. Ó ṣe Ọlọ́run ìyè àti agbára ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo kí wa lẹ́ẹ̀kan sí wípé a kú ọjọ́ ìsinmi òní, a sì kú ọ̀sẹ̀ tuntun. A kú ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù kọkànlá yìí tí Olúwa mú wa rí. Mo gbàdúrà fún gbogbo wa àwa tá wà lórí pẹpẹ yìí lónìí wípé àní ṣe lásán o, àní ṣubú dànù. Òní ohun tí mo fẹ́ bá wa sọ nípa ìmísí ẹ̀mí mímọ́ òun ni ọ̀rọ̀ gbẹ́rẹ́ o. Ọ̀rọ̀ gbẹ́rẹ́ ni mo gbé wá. Gbẹ́rẹ́ mẹ́ta pàtàkì tí gbogbo onígbàgbọ́ gbọ́dọ̀ ní láti borí ayé. Gbogbo ènìyàn ló mọ̀ wípé ayé wà, ayé sì le. Nǹkan kan ní dúníyàn, nǹkan bẹ ní gbogbo ènìyàn mọ̀. Mo fẹ́ sọ nípa gbẹ́rẹ́. Onígbàgbọ́ náà nílò gbẹ́rẹ́. Kì í ṣe àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ nìkan ló mọ rírì gbẹ́rẹ́. Onígbàgbọ́ ní gbẹ́rẹ́ tirẹ̀. Bẹ́ẹ̀ ni onígbàgbọ́ ní gbẹ́rẹ́ tirẹ̀ tó gbọ́dọ̀ gbẹ́ sára tí ó gbọ́dọ̀ lè fi hàn gbogbo ènìyàn
èyí tí a gbọ́dọ̀ rí lára rẹ̀ tí a máa fi mọ̀ wípé onígbàgbọ́ ni. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti inú ìwé Kọ́ríńtì kínní orí 13. Máa fẹ́ ka gbogbo ẹsẹ̀ yẹn fún wa kí ọ̀rọ̀ yìí lè yé wa dáadáa. Mi ní kó lọ sí gbẹ́rẹ́ ìbílẹ̀ o, dúró kó mọ gbẹ́rẹ́ tí mò ń sọ nípa rẹ̀. Kọ́ríńtì kínní orí 13, ó ní bí mo tilẹ̀ ń fọ onírúurú èdè àti ti áńgẹ́lì tí èmi kò sì ní ìfẹ́, èmi dàbí idẹ tí ó ń dún tàbí bí símbálì olóhùn gooro. Bí mo sì ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ tí mo sì ní òye gbogbo ohun ìjìnlẹ̀ àti gbogbo ìmọ̀, bí mo sì ní gbogbo ìgbàgbọ́ tó bẹ́ẹ̀ tí mo lè ṣí àwọn òkè ńlá ní ipò, tí èmi kò sì ní ìfẹ́, èmi kò jẹ́ nǹkan. Bí mo sì ń fi gbogbo ohun ìní mi bọ́ àwọn tálákà, bí mo sì fi ara mi fúnni láti sun, tí èmi kò sì ní ìfẹ́, kò ní èrè kan fún mi. Ìfẹ́ a máa mú sùúrù, a sì máa ṣeun. Ìfẹ́ kì í ṣe ìlara, ìfẹ́ kì í sọ̀rọ̀ ìgbéraga, kì í fẹ́, kì í hùwà àìtọ́, kì í wá ohun ti ara rẹ̀, a kì í mú bínú, bẹ́ẹ̀ ni kì í gbèrò ohun búburú, kì í yọ̀ sí àìṣòdodo, ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́. A máa farada ohun gbogbo, a máa gba ohun gbogbo gbọ́, a máa retí ohun gbogbo, a máa fàyàrán ohun gbogbo. Ìwọ tó ń pariwo onífarada onífẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o, máa gbọ́ o. Ẹsẹ̀ 8. Ìfẹ́ kì í yẹ̀ láéláé, ṣùgbọ́n bí ó bá ṣe pé ìsọtẹ́lẹ̀ ni, wọn ó dópin. Bí ó bá ṣe pé ẹ̀bùn ahọ́n ni, wọn ó dákẹ́. Bí ó bá ṣe pé ìmọ̀ ni, yóò di asán. Nítorí àwa mọ̀ ní apá kan, àwa sì ń sọ tẹ́lẹ̀ ní apá kan. Ṣùgbọ́n nígbà tí èyí tí ó pé bá dé, èyí tí í ṣe ti apá kan yóò dópin. Nígbà tí mo wà ní èwe, èmi a máa sọ̀rọ̀ bí èwe, èmi a máa mòye bí èwe, èmi a máa gbèrò bí èwe. Ṣùgbọ́n nígbà tí mo di ọkùnrin tán, mo fi ìwà èwe sílẹ̀. Nítorí pé nísinsìnyí àwa ń ríran bàìbàì nínú àwo jíjí, ṣùgbọ́n nígbà náà ní ojúkojú. Nísinsìnyí mo mọ̀ ní apá kan, ṣùgbọ́n nígbà náà ni èmi ó mọ̀ gẹ́gẹ́ bí mo sì ti di mímọ̀ pẹ̀lú. Ẹsẹ̀ 13 tó gbẹ̀yìn. Ǹjẹ́ nísinsìnyí ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ ń bẹ, àwọn mẹ́ta yìí, ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ni ìfẹ́. Gbọ́ mi dáadáa lówùrọ̀ yìí. Gbẹ́rẹ́ tí gbogbo onígbàgbọ́ nílò àti sísára láti borí nínú ayé yìí, òun ni nǹkan mẹ́ta tí a ti kà nípa rẹ̀ yìí. Òun ni a mọ̀ sí gbẹ́rẹ́ ìgbàgbọ́, gbẹ́rẹ́ ìrètí àti gbẹ́rẹ́ ìfẹ́. Ìdí tí mo ṣe ń pè ní gbẹ́rẹ́ ni wípé ó gbọ́dọ̀ ṣe rí ní gbangba, ó gbọ́dọ̀ jẹ́ àmì tó wà lára tó ṣe rí. Bó tilẹ̀ jẹ́ ohun tó tinú ẹ̀mí wá, ó gbọ́dọ̀ jẹ́ àmì tó wà lára tó ṣe rí. Gbẹ́rẹ́ ni nítorí pé ó gbọ́dọ̀ mú ìrora dání, kì í ṣe gbogbo gbà láàárọ̀ mọ́ ẹ lára. Ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ kì í ṣe gbogbo gbà ló ń dùn mọ́yàn, kì í ṣe gbogbo gbà ló máa bá ara mu. Ó gbọ́dọ̀ jẹ́ ohun tó ṣe kí ni, tó mú ìrora dání. Ó gbọ́dọ̀ jẹ́ ohun tí kò ṣe yí padà. Torí rẹ̀ ni mo ṣe ń pè ní gbẹ́rẹ́ o. Ohun tí ò ṣe yí padà, tó máa fi sára rẹ̀ tí ò ṣe yí padà.
kò ń ṣe bí láàlì tó ṣe yí padà o, ó gbọ́dọ̀ jẹ́ gbẹ́rẹ́ gbẹ́rẹ́. Bí ọba àwọn tó tiẹ̀ ti gba Jésù, ó ní lára àwọn bàbá wa ní Olúwa kan tó sọ fún wa nígbà kan pé nígbà tóun wà kékeré tóun bá gẹrun báyìí tá a bá rí orí ẹ̀gbẹ́rẹ́ lókun bẹ́ẹ̀. Ó nígbà kan fún wa ní tọ̀kọ́ pé àwọn ṣe oògùn má darí kan àwọn lọlé babaláwo, ọ̀pọ̀ ní ọtí ẹ̀mọ́ tó ń jẹ́ lé babaláwo, tọ́pọ̀ ní wa bá rí ojúbọ ibi tó ti ń sin èṣù láàlú ní ògiri òkò, tọ́pọ̀ ní wa bá rí àlédàmọ̀, ọ̀pọ̀ lè rí epo lára gí aró bóyá design ni ó mọ̀ wípé odidi èṣù ló wà ńbẹ̀. Ó ní àwọn lọ ṣe, wọ́n láwọn lọ ṣe ogun má darí kan pé kí àwọn má rí bí téèyàn bá fẹ́ ṣe nǹkan fún wọn, bí èèyàn fẹ́ yìnbọn fún wọn kí ìbọn yẹn padà sẹ́yìn, èèyàn fẹ́ gé wọn ní ọ̀bẹ kọ́bẹ yẹn gé ara ẹni tó fẹ́ gé wọn, má darí kan. Ó láwọn lọ sín gbẹ́rẹ́ má darí kan lọ́dọ̀ babaláwo, wọ́n bá sín gbẹ́rẹ́ fún wọn, wọ́n á wá abẹ titun náà fi ń sín gbẹ́rẹ́ gidi o. Wọ́n sin fún wọn lórí, gbogbo orí wọn kún fún gbẹ́rẹ́. Wọ́n bá kó nílé babaláwo, wọ́n bá bọ́ sóde láti gbé ìgbésí ayé gbẹ́rẹ́. Nígbà tí gbẹ́rẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́, àwọn ẹ̀mí òkùnkùn tó ti dàpọ̀ mọ́nú ẹ̀jẹ̀, wọ́n wá rí wípé kì í ṣe ibi nìkan làwọn ò rí, wọn ò rí ire gan. Gbẹ́rẹ́ lé gbogbo ènìyàn jìnnà. Ó débi wípé bọ́bá wà nílé, wọ́n bá fún wọn lóúnjẹ, wọ́n á rí wọn lórí òòró, wọ́n á dẹ̀ gbàgbé wọn. Bọ́ lọ sí patí tí gbogbo ènìyàn mọ̀ wípé ẹbí ló ń ṣe nǹkan, àwọn ló ń ṣe nǹkan, wọ́n á fún gbogbo èèyàn lóúnjẹ, wọ́n á kọ̀ wọ́n ní fún wọn. Wọ́n á lọ bèrè, wọ́n á ní pé rárá kò yẹ fún ẹ. Agbára èṣù ń ṣiṣẹ́ nìyẹn, agbára ẹ̀mí òkùnkùn ń ṣe, agbára gbẹ́rẹ́ nìyẹn. Wọ́n rí wípé bí nǹkan ibi wọn ṣe ìjàmbá, wọn tà wọ́n lọ́fà, wọn tà wọ́n lóko, bí wọn ṣe rí ibi náà ni wọn ṣe ríre. Ṣé wá rí pé èṣù ò dáa, èṣù fèṣù ṣe wọ́n gidi. Àfìgbà tán bá Jésù pàdé náà tó bọ́ lọ́wọ́ agbára má darí kan. Ìgbà tán bá Jésù pàdé náà tó bọ́ lára má darí kan tó fi gbẹ́rẹ́ ṣe sí wọn lọ́pọlọ. Gbọ́ mi dáadáa sà, gbẹ́rẹ́ ẹnu ayé nìyẹn, gbẹ́rẹ́ ìbílẹ̀. À ń sọ nípa gbẹ́rẹ́ ẹ̀mí, gbẹ́rẹ́ ti Ọlọ́run tí gbogbo onígbàgbọ́ gbọ́dọ̀ sín sára. Ó gbọ́dọ̀ jẹ́ ohun tí ó hàn ní gbangba, ó gbọ́dọ̀ jẹ́ ohun tí ó mú ìrora dání. Ńlá ṣe ń pè ń gbẹ́rẹ́ o, lèmi ṣe ń pè ń gbẹ́rẹ́, mi mọ iye tí ìwọ lè pè fúnra ẹ o. Ṣùgbọ́n o ti rí báyìí pé mò ń sọ nípa ìgbàgbọ́, mò ń sọ nípa ìrètí, mo sì ń sọ nípa ìfẹ́. Ìgbàgbọ́ yẹn ni mò ń pè ní gbẹ́rẹ́ ìgbàgbọ́, ìrètí yẹn ni mò ń pè ní gbẹ́rẹ́ ìrètí. Mi fẹ́ kó gbọ́ lásán, mo fẹ́ kó gbọ́ ní ọ̀nà tó lè gbàgbé ẹ̀, wípé ìgbàgbọ́ gbọ́dọ̀ dàbí gbẹ́rẹ́ lára mi, ìrètí gbọ́dọ̀ dàbí gbẹ́rẹ́ lára mi, ìfẹ́ gbọ́dọ̀ dàbí gbẹ́rẹ́. Bí ìgbà téèyàn ó kọlà, ẹ mọ̀ pé ìlà kíkọ náà bí gbẹ́rẹ́ ni, ó kàn jẹ́ wípé wọ́n á bu ẹ̀yà aya rẹ̀, wọ́n á bu dáadáa, tá a dàbí ìgbà téèyàn bá kìnìún jà, wọ́n á bu dáadáa. Àwọn tí ń kọlà gidi, wọ́n mọ̀ là ń kọ. Ìgbà tá a dàgbà tá a bẹ̀rẹ̀ sí ń kàwé la nílà ọ̀rẹ́wà, ìlà rẹwà. Èmi ò lè kọlà fọmọ ṣá o, ṣùgbọ́n ìlà rẹwà. Kí ló dé? Àmì ni. Ọ̀pọ̀ àwọn èèyàn ló jọra wọn lónìí torí wọn ò nílà. Lára àwọn tá a fi dá ilẹ̀ Áfíríkà, àwọn èèyàn dúdú, àwọn àṣà wa ní ìlà kíkọ. Ìlà kíkọ rẹwà náà, torí pé tó o bá kọlà, nígbà tí mo mọ̀ nípa àwọn àṣà ìbílẹ̀, àṣà tó ṣe é fi fún èèyàn ni, tó ṣe é fún ìran kan sí ìran ẹ̀mí, kì í ṣe ìbọ̀rìṣà. Ọ̀pọ̀ ò mọ̀ yàtọ̀ nínú àṣà àti ìbọ̀rìṣà. Àní àṣà ń ṣe ìṣẹ̀ṣe o, ìyàtọ̀ wà, ìṣẹ̀ṣe àbọ̀rìṣà ló ń jẹ́ bẹ́ẹ̀. Àṣà túmọ̀ sí ohun tí ó tó di ìbáṣepọ̀ wa, tó dì í mú gẹ́gẹ́ bí ènìyàn sí ènìyàn, gẹ́gẹ́ bí ẹbí sí ẹbí, ará sí ará. Ohun tá à ń ṣe tá a fi mọ́ra wa ní ibi tá a ti wá, gẹ́gẹ́ bí ọmọ tó wá láti ibì kan, gẹ́gẹ́ bí ẹbí tó wá láti ibì kan, ará tó wá láti ibì kan. Nǹkan tá à ń pè láṣà nìyẹn. Òun ló jẹ́ pé àṣà yẹn ló dífá fún irú èdè tí à ń sọ. Ẹ mọ̀ pé Yorùbá tí mò ń sọ yìí, àjùmọ̀lò Yorùbá ni mò ń sọ. Yorùbá yìí ó pín yẹ́lẹyẹ̀lẹ. Àwọn ará Iléṣà ń sọ tiwọn, àwọn ará Ìjẹ̀bú ń sọ tiwọn. Ìbàdàn gan-an bó ṣe rí gan-an, ó ní èdè Ìbàdàn, ó ní bó ṣe gbọ́dọ̀ sọ.
tó yẹ pé a mọ̀ pé ará Ìbàdàn ló ń sọ Yorùbá yìí bẹ́ẹ̀ ló ṣe rí àwọn ará Ẹ̀gbá náà ní tiwọn ó lè pé tí Ẹ̀gbá lè máa gbẹ́lẹ́nu mi dáadáa wọ́n ní tiwọn àṣà nìyẹn ìyẹn ò ní ṣe pẹ̀lú ìbọ̀rìṣà àṣà nìyẹn bó ṣe wà láti àtètèkọ́ṣe nìyẹn. Gbẹ́rẹ́ ìgbàgbọ́ gbẹ́rẹ́ ìrètí àti gbẹ́rẹ́ ìfẹ́ yìí ó gbọ́dọ̀ jẹ́ gbẹ́rẹ́ torí pé ó gbọ́dọ̀ jẹ́ ohun tí a gbọ́dọ̀ rí lára wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ ní gbangba. Ó yẹ ká kọ́ sójú gẹ́gẹ́ bí ìlà ká kọ́ sójú kí gbogbo ènìyàn lè rí wípé lóòótọ́ ni ìgbàgbọ́ ń bẹ lára wa, lóòótọ́ ni ìrètí ń bẹ lára wa, lóòótọ́ sì ni ìfẹ́ ń bẹ lára wa. Ohun mo ṣe ń pè ń gbẹ́rẹ́ ó gbọ́dọ̀ jẹ́ ohun tí ò ṣe é yí padà, ó gbọ́dọ̀ jẹ́ ohun tí ó ń fọhùn fún ara rẹ̀. Nígbà tí àwọn bàbá wa àti àwọn ìyá wa tó ti dàgbà dáadáa tó bá rí ẹnìkan bọ́n rí irú ẹni yẹn tó bá rí ìlà tó wà lójú ẹ̀ á ọmọ ìdílé báyìí báyìí ni ọmọ nǹkan tá à ń pè nílà nìyẹn àmì á hàn àmì á fọhùn fúnra ẹ̀. Gbẹ́rẹ́ yìí náà gbọ́dọ̀ fọhùn fúnra rẹ̀, ó gbọ́dọ̀ jẹ́ ohun tí kò ṣe parẹ́ lára wa láéláé. Wọ́n láwọn kan ti ń pa gbẹ́rẹ́ àwọn tó ti ń yí ẹ̀yà ara wọn padà ẹni tí ò gúnyàn dáadáa lọ yí padà á wá di kí ni á wá gún dáadáa. Wọ́n ti ń yí gbogbo ẹ̀ padà lónìí. Wọ́n ní pé ojú wọn ti là sí làkulà ni so wọ́n yí gbẹ́rẹ́ náà padà, wọ́n yí là padà, wọ́n ṣe plastic surgery. Ẹ gbọ́ mi sà, eléyìí tá à ń sọ nípa rẹ̀ yìí kò gbọ́dọ̀ ṣe yí padà, kò gbọ́dọ̀ ṣe parẹ́. Ó gbọ́dọ̀ jẹ́ ohun tí a gbọ́dọ̀ wọ̀ bí aṣọ, ó gbọ́dọ̀ jẹ́ ohun tí a gbọ́dọ̀ ní, tí ó gbọ́dọ̀ wà lára wa tí a lè fi hàn gbogbo ènìyàn pé lóòótọ́ la jẹ́ ti Ọlọ́run. Òun ni mò ń pè ní gbẹ́rẹ́ ìgbàgbọ́, gbẹ́rẹ́ ìrètí, gbẹ́rẹ́ ìfẹ́. Ká wá bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ yé wa dáadáa. Kí ni à ń pè ní ìgbàgbọ́? Lábẹ́ orí ọ̀fẹ́ tí mò ń sọ nípa rẹ̀ lónìí, kí ni mò ń sọ tí mò ń pè ní gbẹ́rẹ́ ìgbàgbọ́ yìí? Ẹ jẹ́ ká wo ní ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 2. Ó ní kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ tí ó farada àgbélébù láìka ìtìjú sí, tí ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run. Ìgbàgbọ́ jẹ́ ìgbàgbọ́ Jésù Kristi. Ìgbàgbọ́ yìí dá lé ohun tí Jésù jẹ́ nínú ayé wa. Ohun tí a gbàgbọ́ ó gbọ́dọ̀ jẹ́ ohun tí Jésù ṣe àti ohun tí Jésù jẹ́ fún wa. Jésù gbọ́dọ̀ jẹ́ ìpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Òun ni gbẹ́rẹ́ ìgbàgbọ́ tí mò ń sọ lówùrọ̀ yìí. Kí ni ìgbàgbọ́ rẹ dálé lórí? Tí ìgbàgbọ́ rẹ bá dálé olówó kan ládùúgbò rẹ, ó ti gọ́ra rẹ nìyẹn. Tí ìgbàgbọ́ rẹ bá dálé ìjọba, ó ti gọ́ra rẹ. Tí ìgbàgbọ́ rẹ bá dálé àwọn òbí rẹ bóyá wọ́n ní nǹkan kan tó fẹ́ jogún fún ẹ, ọ̀pọ̀ ní àyájá tẹ̀rù bà lọ́jọ́ ìsìnkú àwọn òbí wọn tó rí àwọn ẹbí wọn tó yọjú, àwọn ọbàkan àti àwọn ará wọn tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ táwọn òbí wọn ti bí síta tó ń yọjú. Ogún tí ò tó fẹ́ni méjì ó di ogún tí ẹni ogún pín. Ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni. Jésù Kristi gbọ́dọ̀ jẹ́ olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ rẹ. Ìgbàgbọ́ Jésù yìí ìgbàgbọ́ tí ò ka ìtìjú sí ni. Ìgbàgbọ́ tó kórìíra ẹ̀ṣẹ̀ tí ò ka ìtìjú sí, torí ìgbà míì èèyàn á gba nǹkan gbọ́ kò sọ wípé o ti rí ní tó gbàgbọ́, kò sọ pé o ti rí. Ìwé mọ́ sọ wípé ẹni tó bá ṣàìsàn kó sọ fún ara rẹ̀ wípé a ti wò mí sàn. Jẹ́ kí aláìsàn ó wípé a ti wò mí sàn. Ó ní nípa iná rẹ̀ la mú wa lára dá. Èèyàn lè ṣàìsàn kó máa gbàdúrà kó má rí ìwòsàn kankan. Tó bá jẹ́ pé lórí Jésù Kristi ní ìgbàgbọ́ rẹ̀ dálé lórí, kò ní ṣe kí ni, kò ní sọ ìrètí nù, kò ní sọ ìgbàgbọ́ nù, kò ní sọ pé ká lọ fọwọ́ létọ́. Tó bá ti sọ pé ká lọ fọwọ́ létọ́, ó fẹ́ lọ bá babaláwo nìyẹn o. Tó bá ti ń sọ̀rọ̀ wọ ilé, wọn ò ní káwọn gbàdúrà o. Wọ́n ti fẹ́ lọ bọ̀rìṣà nìyẹn o, wọ́n ti fẹ́ lọ ṣoògùn.
Ìgbàgbọ́ tó yè kóró, ìgbàgbọ́ tó fi Jésù ṣe ìpilẹ̀ṣẹ̀ àti aláṣepé rẹ̀ ni. Ìgbàgbọ́ tó gba Ọlọ́run gbọ́ kò ní ṣe pẹ̀lú ohun tó fojú rí gẹ́gẹ́ bí ìrírí nínú ayé. Bóyá orí tó ń béèrè fún àbó orí tó ń béèrè fún, ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ yè kóró. Ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ dúró láéláé. Torí Ọlọ́run ò ní jẹ́ ní gbèsè ohunkóhun. Torí Ọlọ́run á dúró ṣinṣin. Ọlọ́run á mú ìlérí rẹ̀ ṣẹ. Ìwọ kọ́ ló máa mú ìlérí Ọlọ́run ṣẹ fún, òun lá mú ìlérí ara rẹ̀ ṣẹ. Ẹ fílẹ̀ pẹ̀lú ìlérí ẹ, bí ò bá mú ṣẹ, bí á mú ṣẹ lọ́hùn. Ìbá yèrè ò parẹ́. Ìwọ tó gba Ọlọ́run gbọ́, tó gba Jésù gbọ́, ìyè ayérayé la fún ọ, kì í ṣe ìyè ayé kan, ìyè ayérayé. Kì í ṣe ìyè láyé yìí nìkan, ìyè ayérayé, ìyè àìlópin la fún ọ. Ìlérí tí ò bá ṣẹ nínú ayé yìí yóò ṣẹ nínú ayé tó ń bọ̀. Ní ìgbàgbọ́ pé Ọlọ́run ò lè ṣẹ, Ọlọ́run ò lè dalẹ̀. Ní ìgbàgbọ́ wípé Jésù Kristi ó gbọ́dọ̀ jẹ́ olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ rẹ̀. Ohun tí ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ dálé lórí nìyẹn. Gbẹ́rẹ́ ìgbàgbọ́ tó gbọ́dọ̀ ní nìyẹn o. Kì í ṣe ìgbàgbọ́ ségesège, kì í ṣe ìgbàgbọ́ mílìkì àti mílò, kì í ṣe ìgbàgbọ́ indomie, kì í ṣe ìgbàgbọ́ tó bá ń da nìkan. Ọ̀pọ̀ nu wa, pàápàá wa tá a jọ̀dọ̀ lásìkò yìí tá a gbọ́ Ọlọ́run gbọ́ tàbí tá a bí wa sínú ìgbàgbọ́ àti ìmọ̀ bóyá a gbọ́ Ọlọ́run gbọ́ àbá gbọ́ Ọlọ́run gbọ́. Aṣá wà ń bẹ̀, aṣá ń lọ ṣọ́ọ̀ṣì, à ń lọ ilé ìjọsìn. Kì í ṣe ìgbàgbọ́ bí ojí mi, irọ́. Ìgbàgbọ́ tó yè kóró, ìgbàgbọ́ tó gba Ọlọ́run gbọ́ kò ní ṣe pẹ̀lú ohun ayé yìí, kò ní ṣe pẹ̀lú bóyá ó ń dára fún mi nínú ayé àbí mò ń rí ìdàkejì rẹ̀. Ìgbàgbọ́ tí ìdojúkọ ò lè borí, òun ni ìgbàgbọ́ Jésù Kristi. Ìgbàgbọ́ tí ò ka ìtìjú sí ni ìgbàgbọ́ Jésù Kristi. Ẹ mọ̀ pé àwọn kan máa sọ nípa ìgbàgbọ́ kíákíá tó bá ṣẹlẹ̀ kíákíá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìgbà kọ̀ọ̀kan ó máa ń ṣẹlẹ̀ kíákíá, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Oníwèé mọ́ ṣe sọ wípé ẹni tí ó bá forí tì í dópin la ó ṣe kíni, la ó gbàlà. Ìgbàgbọ́ tó lè forí tì í dópin, ìgbàgbọ́ tó ní àforítì, òun ni gbẹ́rẹ́ ìgbàgbọ́. Kì í ṣe ìgbàgbọ́ tí ò láforítì, tí ò láfaradà kankan. Kí ni ìrètí tí mo ń sọ nípa rẹ̀ lónìí? Tí a kà wípé ìgbàgbọ́ àti ìrètí àti ìfẹ́ ń bẹ, wọ́n dẹ̀ máa wà láéláé, ṣùgbọ́n èyí tó tóbi jùlọ ni ìfẹ́. Kí ni ìrètí? Kí ni ìrètí tá à ń sọ yìí? Fún onígbàgbọ́, kí ni ìrètí rẹ dálé lórí? Kí ni ìrètí rẹ dálé lórí? Ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ 17. Kólósè orí kìíní ẹsẹ̀ 17. Àwọn ẹni tí Ọlọ́run fẹ́ láti fi ọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ yìí láàárín àwọn kèfèrí hàn fún, tí ń ṣe Kristi nínú yín, ìrètí ògo. Ṣé ẹ wá rí báyìí? Ẹni tí àwa ń wàásù rẹ̀, tí à ń kìlọ̀ fún olúkúlùkù ènìyàn, tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn nínú ọgbọ́n gbogbo, kí a lè mú olúkúlùkù ènìyàn wà ní ìwà pípé nínú Kristi Jésù. Ṣé ẹ wá rí báyìí? Kristi nínú wa, òun ni ìrètí ògo. Ó túmọ̀ sí wípé ìrètí wa nínú ayé yìí gbọ́dọ̀ jẹ́ Jésù Kristi. Ìrètí wa nínú ayé yìí kì í ṣe àṣeyọrí o. Ibo ló fẹ́ ṣe é sí, ibo ló fẹ́ yọ sí, irọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a gbọ́dọ̀ ṣe àṣeyọrí nínú ìdáwọ́lé wa gbogbo, ṣùgbọ́n kì í ṣe ìrètí wa nìyẹn. Ìrètí wa dá lé Jésù Kristi tó ń bẹ nínú wa. Ẹni tí ó gbà wá là lónìí, tí ó sì máa gbà wá là lọ́la. Ẹni tí à ń retí bíbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì, ohun tí ìrètí wa dálé lórí nìyẹn. Bóyá oróúnjẹ àbó òróúnjẹ onírètí, bóyá orówó àbó òrówó orí ìrètí, bóyá o ti láya àbó tí láya onírètí, bóyá o ti lọ́kọ àbó tí lọ́kọ onírètí. Jésù ni ìrètí rẹ, ìrètí ògo sì là ń pè é. Ohunkóhun tó bá wù ká pàdánù nínú ayé, a gbọ́dọ̀ mọ̀ wípé àwa tá a fi Jésù ṣe ìrètí, a ní ohun gbogbo. Bá a bá rí láyé yìí, a máa rí ní ayé tó ń bọ̀, èyí tí Jésù Kristi mú bọ̀ wá fún wa. Ìyẹn tí a ń pè ní ayé titun àti ọ̀run titun. Gbẹ́rẹ́ ìrètí rẹ gbọ́dọ̀ jẹ́ Jésù, gẹ́gẹ́ bí gbẹ́rẹ́ ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ dálé Jésù. Má jẹ́ kí ìrètí rẹ dálé ènìyàn. Wé mọ́ sọ pé ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni. Tí o bá ní ìrètí nínú ènìyàn, òfò ni. Kì í ṣe wípé a lè ní ìrètí nínú ènìyàn,
pàápàá àwọn èèyàn tó súnmọ́ wa, àwọn èèyàn tí wọ́n gbà wá gbọ́ tàbí wọ́n nífẹ̀ẹ́ sí wa tàbí tó jẹ́ bí ẹbí àbí ara wa, a lè ní ìrètí ara nínú wọn. Mo sọ nípa ìrètí tó ní ṣe pẹ̀lú ayé wa àti ayérayé wa. Mo sọ nípa ìrètí tó gbọ́dọ̀ di ọkàn wa mú, tó gbọ́dọ̀ di ìgbàgbọ́ wa mú. Wọ́n sọ nípa ìrètí tí ó yè koro, ohun tí gbogbo ìrètí wa gbọ́dọ̀ dálé lórí. Ìrètí ló máa jẹ́ ká mọ̀ wípé bí a bá rí ènìyàn tó ṣèlérí tó mú ṣẹ, nítorí pé Ọlọ́run ṣe kí ni, ó gbà fún ni. Nítorí pé Ọlọ́run gbà fún ni. Ìrètí gbọ́dọ̀ jẹ́ Jésù Kristi fún wa. Ìrètí wa ó gbọ́dọ̀ jẹ́ Jésù Kristi. Òun ló ṣe gbọ́dọ̀ jẹ́ gbẹ́rẹ́ gidi tó gbọ́dọ̀ hàn bí ìlà kíkọ lójú wa, lára wa, tí gbogbo ènìyàn á rí wípé lóòótọ́ Jésù la fi ṣèrètí, lóòótọ́ Jésù la gbàgbọ́. Ìgbàgbọ́ wa jẹ́ ti Jésù, ìrètí wa jẹ́ ti Jésù. Kí ni ìfẹ́ yìí tí a ń sọ nípa rẹ̀? Ẹ jẹ́ ká wọ inú ìwé Jòhánù kínní orí 4. Jòhánù kínní orí 4. Mo máa kà láti bí o, ẹ má wulẹ̀ kà láti bẹ̀yẹn. Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 15 ni mo máa ti bẹ̀rẹ̀. Mo ń sọ nípa ìfẹ́. Kí ni gbẹ́rẹ́ ìfẹ́ yìí tá ń sọ nípa rẹ̀ lónìí? Ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ pé Jésù ọmọ Ọlọ́run ni, Ọlọ́run ń gbé inú rẹ̀ àti òun nínú Ọlọ́run. Àwa ti mọ̀, a sì gba ìfẹ́ tí Ọlọ́run ní sí wa gbọ́. Ìfẹ́ ni Ọlọ́run. Ẹni tí ó bá sì ń gbé inú ìfẹ́, ó ń gbé inú Ọlọ́run àti Ọlọ́run nínú rẹ̀. Nínú èyí ni a mú ìfẹ́ tí ó wà nínú wa pé kí àwa kí ó lè ní ìgboyà ní ọjọ́ ìdájọ́. Nítorí pé bí òun ti rí, bẹ́ẹ̀ ni àwa sì rí ní ayé yìí. Ìgboyà wa lọ́jọ́ ìdájọ́ ìfẹ́ ni. Ìgboyà wa láti bá ẹlẹ́dàá wa pàdé lọ́jọ́ tí ọlọ́jọ́ bá dé láti ṣí wa lọ́wọ́ iṣẹ́ láyé yìí, tá a bá máa ní ìgboyà, á jẹ́ wípé a kún fún ìfẹ́ ni o. Ẹni tí ò bá fi ayé rẹ̀ kún fún ìfẹ́, tí ò gbé ìgbé ayé ìfẹ́, ò lè ní ìgboyà. Wọ́n á bẹ̀rù àti kú. Òun ló dífá fún gbogbo àwọn olówó àti ọlọ́rọ̀ ayé yìí tí wọ́n fẹ́ kú o, wọ́n fẹ́ fayé lẹ̀. Ayé ò ṣe gbé títí. Ìgbà ò lọ bí òréré o, ayé ò ṣe gbé títí. Ẹ ká kà síwájú o. Ó ní ìbẹ̀rù kò sí nínú ìfẹ́, ṣùgbọ́n ìfẹ́ tí ó pé ń lé ìbẹ̀rù jáde. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi, ìfẹ́ Kristi nínú rẹ á lé gbogbo ìbẹ̀rù rẹ jáde o. Ìwọ tó bá kún fún ẹ̀rù, nítorí pé ìfẹ́ rẹ ò yè koro ni. Ìfẹ́ Kristi nínú rẹ ò yè koro. Nítorí tí ìbẹ̀rù ní ìyà nínú, ọ̀pọ̀lọpọ̀ a máa fìyà jẹra ẹ̀ nítorí ìbẹ̀rù. Nítorí pé wọn ò dẹ̀ ní ìfẹ́, wọn ò gba ìfẹ́ Ọlọ́run láàyè nínú wọn. Ìbẹ̀rù ó ní ìyà nínú, ìyà ò ní jẹ wá o. Ìwọ náà má fìyà jẹra rẹ. Àsìkò tó fún ọ láti gba ìfẹ́ Kristi láàyè nínú ọkàn rẹ. Ẹni tí ó bẹ̀rù kò pé nínú ìfẹ́. Àwa fẹ́ràn rẹ̀ nítorí òun ni ó kọ́ fẹ́ràn wa. Bí ẹnikẹ́ni bá wí pé èmi fẹ́ràn Ọlọ́run tí ó sì kórìíra arákùnrin rẹ̀, èké ni. Ọlọ́run ò ní ṣe wá lékè. Nítorí ẹni tí kò fẹ́ràn arákùnrin rẹ̀ tí ó rí, báwo ni yóò ti ṣe lè fẹ́ràn Ọlọ́run tí òun kò rí? Ṣé ọ̀rọ̀ yìí yé wa? Ẹsẹ̀ tó gbẹ̀yìn. Òfin yìí ni àwa sì rí gbà láti ọwọ́ rẹ̀ wá, pé ẹni tí ó bá fẹ́ràn Ọlọ́run kí ó fẹ́ràn arákùnrin rẹ̀ pẹ̀lú. Ṣé wá rí wípé ìdáhùn ohun tí ìgbàgbọ́ wa jẹ́, ìrètí wa jẹ́ àti ìfẹ́ wa jẹ́, òun ni Jésù Kristi. Ìgbàgbọ́ wa gbọ́dọ̀ dálé Jésù.
a gbọ́dọ̀ sìn gẹ́gẹ́ bí Gbere, ohun tí ó tó ṣe é fihàn ní gbogbo àgbáyé, tí gbogbo ènìyàn gbọ́dọ̀ rí lára wa. Wọn nílò àti máa rò pé ṣó wà ńbẹ̀ àbí kò sí ńbẹ̀. Wọn nílò àti ṣe iyèméjì nípa rẹ̀. Bó bá ṣe rí wa, wọ́n gbọ́dọ̀ rí Gbere ìgbàgbọ́ ní gbangba. Bó bá ṣe rí wa, wọ́n gbọ́dọ̀ rí Gbere ìrètí ní gbangba. Bí wọ́n bá ti rí wa, wọ́n gbọ́dọ̀ rí Gbere ìfẹ́. Wọ́n gbọ́dọ̀ rí ìgbàgbọ́ tó yè koro. Wọ́n gbọ́dọ̀ rí ìfẹ́ tó yè koro. Wọ́n gbọ́dọ̀ rí ìrètí tó yè koro. Kí ló gbọ́dọ̀ rí lára wa? Wọ́n gbọ́dọ̀ rí Jésù. Torí tó bá ní ìgbàgbọ́ lóòótọ́, ó gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ Jésù. Tó bá ní ìrètí lóòótọ́, ó gbọ́dọ̀ jẹ́ ìrètí Jésù. Tó bá ní ìfẹ́ lóòótọ́, ó gbọ́dọ̀ jẹ́ kíni? Ìfẹ́ Jésù, ìfẹ́ tó dálé Jésù. Ìgbàgbọ́ Kristẹni láì ní Kristi jẹ́ ìtànjẹ Sátánì. Jẹ́ n sọ lẹ́ẹ̀kan sí. Ìgbàgbọ́ Kristẹni láì ní Kristi ó jẹ́ ìtànjẹ kíni o? Sátánì. Ìwé mọ́ sọ pé ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ ó ń bẹ, ṣùgbọ́n èyí tó tóbi jù nínú gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni ìfẹ́. Kí ni ìdí tó ti jẹ́ wípé ìfẹ́ ló tóbi jù? Kí ló dé tí ìfẹ́ ṣe tóbi ju ohun gbogbo lọ nínú ayé yìí? Ẹ jẹ́ kí n sọ fún wa báyìí. Èèyàn lè ní ìrètí kó má ní ìfẹ́. O lè máa retí nǹkan látọ̀dọ̀ èèyàn, kò túmọ̀ sí wípé o fẹ́ràn ẹni tó ń retí nǹkan lọ́dọ̀ ẹ̀. Èèyàn lè ní ìgbàgbọ́ kó má ní ìfẹ́. O lè gba nǹkan téèyàn sọ gbọ́. Èèyàn lè gba ọ̀rọ̀ olóṣèlú kan gbọ́ àfìgbà tó bá gbágbára lé lọ́wọ́ kó máa ṣe tó wù ú. Ìyẹn ò túmọ̀ sí pé o fẹ́ràn wọn. Kì í ṣe pé o lè fẹ̀mí ẹ lélẹ̀ fún wọn náà. Torí ẹni tó bá fẹ́ràn dénú, ó yẹ kó lè fẹ̀mí rẹ lélẹ̀ fún wọn. Tí wọ́n bá lílò ẹ̀mí rẹ o, mo gbàdúrà fún ọ ní lílò ẹ̀mí ẹ o. Yàtọ̀ sọ́lọ́run, Ọlọ́run ló nílò ẹ̀mí gbogbo wa. Ìgbàgbọ́ kò nílò ìfẹ́, ìrètí kò nílò ìfẹ́, ó dá dúró. Ṣùgbọ́n ìfẹ́ kó gbogbo rẹ̀ jọ. Ìfẹ́ nílò ìgbàgbọ́, ìfẹ́ nílò ìrètí. O lè lo fẹ́ràn èèyàn láì nígbàgbọ́ nínú ẹni tó fẹ́ràn. O lè ní oní ìrètí nínú ènìyàn láì ṣe pé ṣe kíni? O ní ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ sínú ẹni yẹn. Ìfẹ́ ó ní ṣe pẹ̀lú ìrètí àti ìgbàgbọ́. Ó di ìrètí mú, ó mú ìrètí dání, ó mú ìgbàgbọ́ dání. Ó ní ìfẹ́ ṣe tóbi jùlọ. Tí o bá ti ní ìfẹ́, ó túmọ̀ sí wípé o ti ní ìgbàgbọ́, o sì ti ní ìrètí nìyẹn. Tó o bá ti ní ìfẹ́, ìfẹ́ tó ní a máa retí ìfẹ́ látọ̀dọ̀ ẹni tó ní ìfẹ́ sí. Tó o bá ti ní ìfẹ́, ìfẹ́ tó ní a máa ní ìgbàgbọ́ lọ́dọ̀ ẹni tí o fẹ́ràn. Òun ni ìwé mọ́ ti sọ wípé ìfẹ́ ni Ọlọ́run. Ìfẹ́ ni Ọlọ́run, kì í sọ̀rọ̀ àfarawé. Ohun tí Ọlọ́run jẹ́ nìyẹn, ìfẹ́ ni. Ìfẹ́ ló dálé. Ọlọ́run dálé ìfẹ́. Lóòótọ́ ni gbogbo wa mọ̀ nípa agbára Ọlọ́run. A mọ̀ nípa agbára rẹ̀, pàápàá nínú ohun tó dá sí ayé. Ohun tá a dáyé bá. Adáyé la bá omi. Adáyé la bá ilẹ̀. Adáyé la bá àwọn èèyàn pàápàá. Àmú kankan wá nu wọn. Adáyé la bá koríko. Adáyé la bá oòrùn, a bá òṣùpá. Ilé ayé la bá. Àdáyé wa bá ní gbogbo rẹ̀. Ṣùgbọ́n ayé tí a ti dé tí a bá ohun gbogbo tí Ọlọ́run dá, ó fi òye agbára Ọlọ́run fún wa. Wípé Olúwa tóbi, ó sì ní agbára. Wípé gbogbo ohun tí a rí kò ń ṣe ìjàmbá. Ó ní ẹnìkan tí ó ní agbára tó sì ju gbogbo ènìyàn lọ. Tí ó dá omi, tí ó dá àwọn òkè ńláńlá, tí ó dá ọ̀gbun, tí ó dá ilẹ̀, tí ó dá òṣùpá, tí ó dá oòrùn, tí ó dá àwa gan pàápàá. Ìwé mọ́ sọ nínú ìwé Róòmù orí kìíní ẹsẹ̀ 20 yẹn. Ó ní nítorí ohun rẹ̀ tí ó farasin láti ìgbà dídá ayé, a rí wọn gbangba. À ń fi òye ohun tí a dá mọ̀. Àní agbára àti ìwà Ọlọ́run rẹ̀ ayérayé, kí wọn kí ó lè wà ní àìríwí láì má sáyé àwáwí. Ohun tí a dá, a rí agbára Ọlọ́run. Kì í ṣe agbára Ọlọ́run ló mú wa súnmọ́ Ọlọ́run.
Agbára rẹ̀ gbọ́ torí ẹni tó bá juni lọ lè juni nù. Ọlọ́run ò nílò àti bẹ́nikẹ́ni jiyàn. Ẹni tí ó fọhùn tí ayé yọ ọ yọ bí idà. Ọlọ́run ò nílò àti bẹ́nikẹ́ni jiyàn nítorí ẹni juni lọ ó lè juni nù. Tí wọn náà bá rí ẹni tó lágbára jù ọ́, wọn náà mọ̀ wípé kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. Wọ́n ń ṣagídí sí ẹni tó lágbára jù yàn lọ. Èèyàn lè lẹ́nu kó má lágbára, ẹnu ọ̀tọ̀ lẹ́nu ọ̀tọ̀ lágbára. Kì í ṣe agbára rẹ̀ ló mú wa súnmọ́. Agbára rẹ̀ mú wa wárìrì, agbára rẹ̀ mú wa bẹ̀rù rẹ̀. Ṣùgbọ́n ohun tó mú wa súnmọ́ ni wípé ìfẹ́ ni. Ìwé mọ́ sọ wípé ìfẹ́ ni Ọlọ́run. Ìfẹ́ sì ni àkójá òfin. Gbogbo òfin ta fún wa nínú ìwé Sódù. Orí 19 bẹ̀rẹ̀ láti orí 19 dé orí 20 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dé ìwé Lẹ́fítíkù. Gbogbo àwọn òfin májẹ̀mú láíláí ta fún wa. Nígbà tí Jésù dé ó sọ fún wa wípé ohun tí gbogbo òfin ẹ̀ ń dálé lórí ni ìfẹ́. Ìfẹ́ ni àkójá òfin nítorí pé ìfẹ́ òun ni ó tóbi jùlọ. Bí a bá ń sọ nípa ìwà bí Ọlọ́run, tí a bá ń sọ nípa ìwà bí Kristi, ìfẹ́ ni ó fi ìdí ìwà bí Ọlọ́run múlẹ̀. Ìfẹ́ ni ó fi ìdí ìwà bí Kristi múlẹ̀. Láìsí ìfẹ́, ìfẹ́ tí ń fi fúnni. Torí mo gbọ́dọ̀ là ẹ̀là lọ̀rọ̀. Torí ó ní èdè kan tí mo máa ń sọ tẹ́lẹ̀ wípé ọba Ẹlẹ́gùṣí ìgbà kan, ẹ má bínú o. Ọba Ẹlẹ́gùṣí ìgbà kan ó ní pé ọ̀la wọ́n bí kó tó lọ sùn kí gbogbo èèyàn tó sùn wípé iṣẹ́ kí la máa ṣe lọ́la. Ó ní iṣẹ́ lúlù ni. Ó ní iṣẹ́ lúlù. Wọ́n ní iṣẹ́ lúlù ẹ̀ ti jẹ́. Iṣẹ́ kí la fẹ́ ṣe lọ́la. Wọ́n ní iṣẹ́ lúlù ni. Ọba Ẹlẹ́gùṣí ni o. Ibi tó ti ń ṣe ẹ̀gúsí, àwọn tó bá mọ ibi tó ti ń ṣe ẹ̀gúsí, ọmọ kan máa ń lù ní nǹkan tó yọ ẹ̀gúsí inú rẹ̀ jáde. Ó ní iṣẹ́ lúlù náà la máa ṣe lọ́la. A máa lù ní. Wọ́n bá ní iṣẹ́ lúlù ni. Nígbà tílẹ̀ máa mọ́, àwọn tó kọ́kọ́ jí wọ́n bẹ̀rẹ̀ sí lu àwọn tó ń sùn. Kọ́ba tó jí wọ́n ti lù pa. Òun ni wọ́n fi wá fún wa ní òwe yẹn wípé ẹ̀là lọ̀rọ̀ ló dífá fún ọba Ẹlẹ́gùṣí tán níṣẹ́ wo la máa ṣe lọ́la. Oníṣẹ́ lúlù. Wọ́n ní lù wá pa o. Wọ́n ní lù wá pa o. Fífúnni òun ni ìfẹ́ dálé lórí. Ìfẹ́ fífúnni òun ni ìfẹ́ ta kà nípa rẹ̀ nínú ìwé Kọ́ríńtì kìíní orí 13. Òun náà ni mò ń sọ nípa rẹ̀ lónìí wípé láìsí ìfẹ́ fífúnni a ò jẹ́ nǹkan kan. Ìfẹ́ ni Ọlọ́run. Ó fi ìdí ara rẹ̀ múlẹ̀ fún wa. Kì í ṣe nípa ohun tí ó ṣe, kì í ṣe bí ó ṣe fi agbára rẹ̀ hàn nípa ohun tí ó farasin, agbára rẹ̀ tó farasin. Ó fi hàn wá nípa ohun tí ó dá nínú òkun, nínú ọ̀mù òkè ńláńlá, nínú òṣùpá, nínú gbogbo ohun tó dá tí gbogbo alẹ́ yí láyìíká wa. Ṣùgbọ́n ohun tí ó fi ìdí ara rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run tó fẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú ènìyàn, òun ni ìfẹ́ rẹ̀. Òun ni ìwé mọ́ sọ pé ìfẹ́ ni Ọlọ́run. Ìfẹ́ ni ó tóbi jù, ìfẹ́ ni ó ga jù. Láìsí ìfẹ́ kò sí Ọlọ́run. Ibi tí ò bá ti sí ìfẹ́ Ọlọ́run ò sí ńbẹ̀. Ìfẹ́ òun ni ó fi ìdí Ọlọ́run múlẹ̀. Ìwọ tó bá fẹ́ mọ̀ pé kí Ọlọ́run, tí Ọlọ́run bá wà lóòótọ́ kó farahàn mí, ó ti farahàn ẹ́. Ó rí pé àwọn òbí ẹ̀ ò pa ẹ́ kó tó dáyé. Ó ti farahàn ẹ́. Ó rí pé àwọn tó kọ́ ẹlẹ́kọ̀ọ́ gan fẹ́ràn rẹ̀, wọ́n ṣe dáadáa sí ọ. Wọ́n fìfẹ́ hàn ẹ́. Gbogbo ọ̀nà tó ti rí ìfẹ́ gbà Ọlọ́run ló farahàn ẹ́ yẹn. Tó bá ti rí ìfẹ́ gbà, tó lọ sílé ìwé tó ráwọn èèyàn tó fẹ́ràn ẹ, ọmọ ẹ rí láti ibì kankan, wọ́n kàn wù ẹ́, wọ́n fẹ́ràn ẹ, wọ́n ṣe dáadáa sí ẹ, wọ́n ṣe bí ẹni tọ́lọ́run rán sí ẹ, wọ́n fìfẹ́ Ọlọ́run hàn ẹ́. Ó yẹ kó mọ̀ wípé lóòótọ́ lọ́lọ́run wà lóòótọ́ nìyẹn. Ọlọ́run wà láàyè nìyẹn. O nílò ẹ̀rí mi. O nílò ẹ̀rí mi. Máma wá tí ò sọnù kiri. Ìfẹ́ ni Ọlọ́run. Ìfẹ́ Ọlọ́run ni wípé a gbọ́dọ̀ mọ bí a ṣe máa fi fún ara wa. A gbọ́dọ̀ jẹ́ oníṣáájú ènìyàn. A gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọ ìtara ẹni nìkan. Ìfẹ́ ló mú wa mọ̀ wípé lóòótọ́ lọ́lọ́run jẹ́ Ọlọ́run dáadáa. Ọlọ́run yàtọ̀ tẹ́ṣù. Ọlọ́run ò ń ṣèkà. Ọlọ́run ò ń ṣe bí. Ibi ń bẹ nínú ayé a mọ̀ nítorí èṣù ń bẹ nínú ayé. Gbogbo ibi tó ń bẹ nínú ayé, èṣù ní orísun rẹ̀.
gbogbo ohun rere tí ó sì ń bẹ nínú ayé Ọlọ́run ní kíni o orísun rẹ̀. Èyí gbọ́dọ̀ yé wa gẹ́gẹ́ bí ènìyàn. Ìfẹ́ ló ń fi yé wa wípé Ọlọ́run dá sí wa, àánú rẹ̀ sì dúró láláí. Ó fẹ́ ohun tó dáa fún wa, ó sì fẹ́ ká wà ní ìbáṣepọ̀ tó dánmọ́rán. Inú ìwé Matthew orí 6 mo fẹ́ ka bẹ̀ yẹn fún wa. Ó ní ìwé má ṣe gbà wá ní ìyànjú, ọ̀rọ̀ Jésù gbà wá ní ìyànjú nínú ìwé Matthew orí 6 ẹsẹ̀ 19 dé 21. Ẹ má ṣe tò ìṣúra jọ fún ara yín ní ayé. Ṣé gbọ́? Kò ní kó má ní ìṣúra. Ọlọ́run fẹ́ ká ṣàṣeyọrí. Ó fẹ́ ká ṣe dáadáa. Ó fẹ́ kó dáa fún wa ju ẹnikẹ́ni lọ. Ohun tọ́lọ́run fẹ́ fún wa, ire tọ́lọ́run fẹ́ fún wa ó ju ohun tí ènìyàn lè rò lọ. Ṣùgbọ́n ó ń sọ fún wa nípa bí a ṣe lè ṣe ọ̀rọ̀ ìṣúra. Pé bí ó bá ti ń da fún yàn, bí a bá ti ń bù sí fún yàn, bí ènìyàn bá jẹ́ alábùkún fún nínú ayé yìí, kò gbọ́dọ̀ tò ìṣúra rẹ̀ jọ sí ayé yìí. Ẹni tó bá ti tò ìṣúra rẹ̀ jọ sí ayé yìí, ó ti wá ayé máyà, ó máa bá ayé parẹ́ ni. Ẹ má ṣe tò ìṣúra jọ fún ara yín ní ayé, níbi tí kòkòrò àti ìpáàrà ibà jẹ́, àti níbi tí àwọn olè ń runlẹ̀ tí wọ́n sì ń jalè. Ṣùgbọ́n ẹ tò ìṣúra jọ fún ara yín ní ọ̀run. Ṣé wá gbọ́? Ó ní ẹ tò ìṣúra jọ sí ọ̀run, níbi tí kòkòrò àti ìpáàrà kò lè bà á jẹ́, àti níbi tí àwọn olè kò lè runlẹ̀ kí wọ́n sì jalè. Nítorí níbi tí ìṣúra yín bá gbé wà, níbẹ̀ ni ọkàn yín yóò gbé wà pẹ̀lú. Níbi tí ìṣúra èèyàn bá wà, lọ́kàn rẹ̀ máa wà. Ẹni tí ò bá fi Ọlọ́run ṣe ìṣúra rẹ̀, ó ti fi ayé ṣe ìṣúra rẹ̀ nìyẹn. Òun ló dífá fún ọ̀pọ̀ tó ní ẹ̀jẹ̀ ríru nínú ayé yìí, tí wọ́n kún fún àníyàn, tí wọ́n kún fún ìbẹ̀rù àti ìfòyà, nítorí pé wọ́n fi ohun ayé yìí ṣe ìṣúra wọn. Jẹ́ kí Ọlọ́run jẹ́ ìṣúra rẹ̀. Tò ìṣúra rẹ̀ jọ sí ọ̀run. Torí tó bá tò ìṣúra rẹ̀ jọ sí ọ̀run, kò sí ìdìbàjẹ́ kan tí ò dé bá. Ìṣúra tó tò sọ́run yẹn, òun ló máa lò nínú ayé titun tó ń bọ̀. Òun ló dífá fún ìran tí mo gbàgbọ́ wípé àwọn tó sọ wípé àwọn rí ilé wọn lọ́run, ìṣúra wọn náà rí. Ìṣúra tọ́lọ́run bá tẹ̀ fẹ́ fi yé wa wípé ìṣúra ni lóòótọ́, a fi yé wa ní ọ̀nà tí ó yé wa wípé nínú ayé yìí ìṣúra ni. Ọkọ̀ ìṣúra ni, owó ìṣúra ni, wúrà ìṣúra ni, fàdákà ìṣúra ni, ilẹ̀ ìṣúra ni. Nínú ayé yìí, bí Ọlọ́run bá fẹ́ fi yé wípé lóòótọ́ ọ̀run ló tò ìṣúra rẹ̀ sí, ohun tí ó lè yé gẹ́gẹ́ bí ìṣúra nínú ayé yìí ni ó fi hàn gẹ́gẹ́ bí ìran. Mo ṣe gbà wọ́n gbọ́. Ìwọ tí ò bá ní ìfẹ́ tí ò kì í fi fúnni, ó tò ìṣúra rẹ̀ jọ sí ọ̀run. Ìwọ tó ti ń kó ohun tí ayé yìí máyà, tó jẹ́ pé ayé yìí ló ń fi ṣe ìṣúra, ló ń tò ìṣúra rẹ̀ sí, ó máa bá ayé parẹ́ ni o. Ní bá ayé parẹ́ o. Ayé yìí ò ní wà títí. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń gbègbè ayé bíi pé ó máa wà títí ni, ayé ò ní wà títí o. Kò sí iye ọrọ̀ téèyàn lè ní, kò sí iye ìṣúra tó lè kó jọ. Ọjọ́ kan ẹni tó lẹ̀mí á béèrè rẹ̀. Ọjọ́ kan ẹni tó lọ́jọ́ á dé, á ṣí wa lọ́wọ́ iṣẹ́. Kọ́ lọ́jọ́ tó dé, òun ni ìwé mọ́ sọ pé rántí ẹlẹ́dàá rẹ ní ìgbà èwe rẹ. Nígbà tí ọjọ́ ibi ò tí dé, ọjọ́ ọlọ́jọ́ ń pè lọ́jọ́ ibi. Ọjọ́ tí kò sẹ́ni tó lágbára lórí rẹ̀. Ọjọ́ tí àwọn tó fi wá sí bíbá wá béèrè wa padà. Ọjọ́ tí ẹlẹ́dàá bá béèrè ẹ̀dá rẹ̀, bóyá padà kó wá jíyìn iṣẹ́ ọwọ́ rẹ̀, òun là ń sọ nípa rẹ̀. Ẹ ká wo inú ìwé Tímótì orí 2. A sọ nípa ìfẹ́ tó tóbi jùlọ, ìdí tí ìfẹ́ ṣe tóbi jù, tí a ṣe gbọ́dọ̀ ní ìfẹ́ sí ara wa. Ìfẹ́ Ọlọ́run kì í ṣe ìfẹ́ bí táwọn èèyàn ṣe ń nífẹ̀ẹ́ra, kì í ṣe ìfẹ́ orí àwọn orí ètè o, ìfẹ́ bí ti Ọlọ́run. Ìwé Tímótì orí 2 ẹsẹ̀ 2. Ó ní fún àwọn ọba àti gbogbo àwọn
tí ó wà ní ipò gíga kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ nínú gbogbo ìwà bí Ọlọ́run àti ìwà mímọ́. Kí ni à ń pè ní ìwà bí Ọlọ́run? Fífi ìfẹ́ hàn ni. Òun ni ìwà bí Ọlọ́run. Ohun ìjìnlẹ̀ ni, kò ń ṣe ohun tó rú ni lójú, ṣùgbọ́n ohun ìjìnlẹ̀ ni. Ìfẹ́ ni à ń pè ní ìwà bí Ọlọ́run torí pé ìfẹ́ ni Ọlọ́run. Ìfẹ́ ni à ń pè ní ìwà bí Kristi nítorí pé ìfẹ́ ni Ọlọ́run. Ìfẹ́ ló gbé Jésù Kristi lọ sórí igi àgbélébú. Ìfẹ́ ló fi bẹ̀ tí ò jẹ́ ó fi wáré. Bí Jésù bá lọ sọ ohun òdì sí gbogbo ènìyàn, ìran gbogbo ènìyàn, ó parẹ́ nìyẹn. Ìwé mọ́ sọ wípé nígbà tí a mú lọ síbi àgbélébú, ó panumọ́, kò dáhùn, kò sọ ohun kankan. Ó jẹ ìrora, ó sì dákẹ́. Ṣé wọ́n lè jẹ ìrora kó dákẹ́? Ibi tó ti ń ké yéèpà yéèpà yéèpà. Wọ́n ti sọ pé àwọn tó ń bímọ máa ń ṣépè sọ́kọ. Irú wọn wá ti bímọ tó yẹ kó lọ lé bàbá wọn ni. Ṣé wọ́n lè jẹ ìrora kó dákẹ́? Ṣé o lè jẹ ìrora kó súre? Ìfẹ́ Kristi nìyẹn. Àwọn tó jẹ ìrora tó súre, Stefanu jẹ ìrora torí kó wọ́n pa, wọ́n dájú rẹ̀, wọ́n ṣèkà fún, ó sì súre fún àwọn tí ó pa. Ó ní baba dáríjì wọn nítorí wọn mọ tán ṣe. Bẹ́ẹ̀ náà ni Jésù Kristi lórí igi àgbélébú kí ó tó gbẹ́mìí mì, kí ó tó sọ wípé ó parí, ó súre fún gbogbo ìran ọmọ ènìyàn. Ó dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jì wá. O lè má sí ń bẹ, àwọn bàbá ńlá bàbá wa ṣe. Ṣèbí èèyàn ni ìran èèyàn náà ló ṣe ìran Ádámù. Gbogbo alájẹbí kú, gbogbo alájẹbí kú. Kò sí bó ṣe lè rí. Ó rí wípé wọn kì í kọ́ ọmọ lólè kó tó jalè, wọn ń kọ́ ọmọ nírọ́ kó tó parọ́. Ìwọ rí ilé ìwé tó ti ń kọ́ ọmọ nírọ́? Kò síbi tó ti ń kọ́ ọmọ nírọ́ kó tó parọ́. Kò síbi tó ti ń kọ́ ọmọ lólè kó tó jalè. Abẹ́ látọ̀dọ̀ pọ́ọ̀tù ìyá ẹ̀, ajẹranjẹ ajẹjajẹ, bọ́ọ̀ bá tètè sọ fún kan lù ú. Ìwé mọ́ sọ wípé inú ọ̀kan ọmọdé ni wèrè dì sí, ẹgbà tẹ́rẹ́ la fi ń lé wèrè jáde. Ìwà wèrè náà ni. Ìyẹn ni pé iṣẹ́ ara, bí a bá ti bí wa nínú ara, a ti bẹ̀rẹ̀ iṣẹ́ ara nìyẹn. Torí ilé ayé láti dé láti dọ́lọ́rọ̀ mọ̀. Ilé ayé náà ti sọ fún wa wípé Ọlọ́run wà. Ilé ayé náà ti sọ fún wa wípé a gbọ́dọ̀ jẹ́ ẹni ẹ̀mí, a gbọ́dọ̀ di ọmọ Ọlọ́run. A ti jẹ́ ọmọ ènìyàn lóòótọ́, a gbọ́dọ̀ di ọmọ Ọlọ́run. A gbọ́dọ̀ di àtúnbí, ká yí ìwà padà, ká di àtúnbí. Ilé ayé náà ti sọ fún wa bẹ́ẹ̀. Nítorí náà, a rí wípé gbogbo wa la jẹ̀bi kú. Kàkà kí Jésù fi wáré lórí igi àgbélébú, ó súre fún wa. Ó ní baba dáríjì wá. Èyí ló túmọ̀ sí pé gbogbo ẹni tó bá tọ̀ Ọlọ́run wá lórí ìdáríjì gbà. Kò sí iye ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀. Kò bá jẹ́wọ́ ló bà Nàìjíríà jẹ́ débi tó dé ìjọ tó bá ti ní pé ó mọ ẹ̀ṣẹ̀ rẹ lẹ́ṣẹ̀, ó ṣetán àti gba Jésù, ó máa rí ìdáríjì. Àlàáfíà Kristi á wọnú ọkàn rẹ wá. Bó ṣe rí nìyẹn. Ó bá jẹ́ apànìyàn, èké, panṣágà, onírọ́, alágbèrè, ìjọ tó bá ti lọ juwọ́lẹ̀ fún Jésù, ọjọ́ ẹ̀ ló máa rí ìdáríjì gbà. Kí ló dé tó ṣe rí bẹ́ẹ̀? Ìfẹ́ ni. Ìfẹ́ ni. Ó ní nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo fún wa, wípé kìkì ẹni tó bá gbà á gbọ́ kí wọ́n má bàa ṣe kíni, kí wọ́n má bàa ṣègbé, ṣùgbọ́n kán lè ṣe kíni, kán lè rí ìyà nípẹ̀kun. Tí a bá fẹ́ gbé ìgbé ayé ìdákẹ́jẹ́ àti ìgbé ayé pẹ̀lẹ́, a nílò ìwà bí Ọlọ́run àti ìwà òtítọ́. Ìwà bí Ọlọ́run àti ìwà òtítọ́ ó bẹ̀rẹ̀ nínú ìfẹ́ Ọlọ́run tí a ń fi hàn ara wa, tí a sì ń fi hàn Ọlọ́run. Ẹ ká ka orí kẹta, ìwé Tímótì orí kẹta yẹn, ẹsẹ̀ mẹ́rìndínlógún. Kí ló sọ? Láìsíyèméjì, títóbi ní ohun ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run. Títóbi ní, ọ̀pọ̀ ló gbọ́ ń pa ẹ̀, ọ̀pọ̀ ni ò gbà. Ọ̀pọ̀ ló gbọ́ ń pa ẹ̀ tí wọ́n sì kọ̀ ohun rẹ̀. Torí ìfẹ́ ń gbà mìíràn a máa jẹ́ ohun ìrora fún ara, a máa jẹ́ ohun tí ó ṣòro ṣe fún ara. Láìsíyèméjì, títóbi ní ohun ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run, ẹni tí a fi hàn nínú ara. A gbọ́dọ̀ fi Ọlọ́run hàn nínú ara. Ìfẹ́ ló sì fi Ọlọ́run hàn nínú àgọ́ ara wa. Ìfẹ́ ló fi Ọlọ́run hàn nínú ìbáṣepọ̀ àwọn ènìyàn. Ìfẹ́ ló fi Ọlọ́run hàn nínú gbogbo wa. Láìsí ìfẹ́ kò sí Ọlọ́run. Ibi tí ìfẹ́ ò bá sí Ọlọ́run ò sí ńbẹ̀. Kò sí iye èdè tí a bá ń fi hàn, kò sí iye ìfèdèfọ̀, kò sí iye iṣẹ́ àmì àti iṣẹ́ agbára tá à ń ṣe. Ibi tí ò bá ti sí ìfẹ́ Ọlọ́run ò sí ńbẹ̀. Gbogbo nǹkan lèṣù lè ṣàfarawé ẹ̀, kò lè ṣàfarawé ìfẹ́.
ó dà pé ò gbọ́ mi dáadáa. Gbogbo nǹkan lè ṣú lè ṣàfarawé ẹ̀. Ó lè ṣàfarawé ìfèdèfọ̀. Ó lè ṣàfarawé iṣẹ́ àmì àti iṣẹ́ agbára. Èṣù lè pààyàn kó tún jí. Ṣùgbọ́n òun ló pa òun náà ló lè jí. Òun náà ló jí. Ó lè fa àìsàn ṣe èèyàn. Ó dẹ̀ lè wo èèyàn sàn láti fi agbára hàn, láti fi iṣẹ́ àmì àti iṣẹ́ agbára hàn. Pàápàá ní òpin ọjọ́ yìí, èṣù yóò ṣe oríṣiríṣi. Ìwé mọ́ sọ wípé yóò pidán léṣù torí pé onírọ́ ni. Láti ìbẹ̀rẹ̀ ayé ló ti ń parọ́. Gbogbo àwọn èèyàn tó jẹ́ ó fira wọn lẹ̀ fẹ́ṣù ló jẹ́ onírọ́. Wọ́n jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́, wọ́n jẹ́ àjẹ́, wọ́n jẹ́ atọ́nijẹ, wọ́n jẹ́ apànìyàn. Wọ́n ṣe kún fún oríṣiríṣi ìwà ìbàjẹ́ àti iṣẹ́ ara nítorí wípé wọ́n tẹ̀lé èṣù. Nǹkan kan ni wọn ò lè ṣàfarawé ẹ̀. Ìfẹ́ ni. Ìfẹ́ tí ò la bà wọ́n. Ìfẹ́ tí ò ń ṣe ọ̀rọ̀ orí àwọn orí ètè. Ìfẹ́ láti inú wá. Torí pé ìfẹ́ ni Ọlọ́run. Ìfẹ́ ni Ọlọ́run. Ó ní ẹni tí a fihàn nínú ara, tí a dá láre nínú ẹ̀mí, tí àwọn áńgẹ́lì rí, tí a wàásù rẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè, tí a gbàgbọ́ nínú ayé, tí a gbà sókè sínú ògo. À ń sọ nípa ohun ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run. Ohun ìjìnlẹ̀ ìfẹ́ nìyẹn. Jésù fara rẹ̀ hàn, ó sì fi ìfẹ́ hàn. Àtàwọn tó fẹ́, àtàwọn tí ò fẹ́, àtàwọn tó ṣekú pa, gbogbo wa ló fi ìfẹ́ hàn sí. Jésù ń fi ìfẹ́ hàn sí gbogbo wa lónìí ló ṣe rán wa létí ọ̀rọ̀ ìfẹ́ yìí. Ẹ jẹ́ kí ó yé wa, ẹ jẹ́ kí ó yé wa. Ẹ ká lọ sí orí kẹfà Tímótì kínní yẹn kí n mú ẹsẹ̀ kẹta ń bẹ̀ náà. Bí ẹnikẹ́ni bá ń kọ́ni ní ẹ̀kọ́ mìíràn tí kò sì gba ọ̀rọ̀ tí ó yè kooro, àní ọ̀rọ̀ Jésù Kristi Olúwa wa àti ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run. Gbogbo ẹ̀kọ́ tí a lè máa kọ́ni pé ẹ̀kọ́ Jésù tí ò bá ti ní ìwà bí Ọlọ́run nínú, tí ò bá ti ní ìfẹ́ nínú, ìfẹ́ tó yè kooro bíi ti Ọlọ́run, ìfẹ́ tó yè kooro bíi ti Jésù, asán lórí asán ni. Ìtànjẹ Sátánì ni. Ẹsẹ̀ kẹfà orí kẹfà yẹn ó ní ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Àwa tí a bá ní ìwà bí Ọlọ́run a gbọ́dọ̀ ní pẹ̀lú ìtẹ́lọ́rùn ni. Ìfẹ́ tó wà ní ìrẹ́ni tó sọmọ rẹ̀ ní ìfẹ́ tó mi. Tẹ́ bá ti rí ẹjọ́ ẹ jẹ́ kí n mọ̀, kí n fún wọn kan. Ìfẹ́ gbọ́dọ̀ tó wà. Ìfẹ́ tó mi. Ìfẹ́ gbọ́dọ̀ wà pẹ̀lú ìtẹ́lọ́rùn nítorí ìwà bí Ọlọ́run gbọ́dọ̀ wà pẹ̀lú kíni? Ìtẹ́lọ́rùn. Ọ̀pọ̀ ló wà nínú ayé tí ò ní ìtẹ́lọ́rùn. Òun ni wọ́n ti fẹ́ tò ìṣúra wọn jọ sínú ayé yìí, tí wọ́n ti fẹ́ wáyé máyà bí ẹni pé wọ́n ò gbé ayé lọ ọ̀run. A wá ní ìhò, a máa padà ní ìhò ni. Kó lè yí ọ. Tí Jésù àwa tá a máa wà láyé tígbà tí Jésù máa dé lẹ́ẹ̀kejì. Ìwé mọ́ sọ pé tí Jésù bá dé pẹ̀lú ohun ìpè rárá láti ọ̀run láti lọ pàdé rẹ̀. Ìwé mọ́ sọ pé a máa bọ́ ẹ̀wù ara yìí, a máa bọ́ ara ikú yìí, a máa gbé àìkú wọ̀. Ṣé o ti rí wípé a máa lọ ní ìhò gbẹ̀ngbẹ̀yìn? Kò sí ohun ayé tí ó máa tẹ̀lé ẹ wọnú ọ̀run. Kí ló fà fẹ́ apara rẹ lórí ayé fún? Ló ṣe wáyé máyà bí ẹni tí ò ní lọ mọ́. Ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ẹni tí ò bá ti ní ìwà bí Ọlọ́run tí ò sì ní ìtẹ́lọ́rùn pẹ̀lú rẹ̀ yóò pàdánù ohun mèremère nínú ìjọba ọ̀run. Yóò pàdánù nǹkan ńlá, nǹkan á ṣe, nǹkan gidi á ṣe, nǹkan gidi á ṣe. Àní pàdánù. Tímótì kejì orí kẹta. Tímótì kejì orí kẹta. Mo gbọ́dọ̀ fi yé wa ká bá mọ̀ bí ìfẹ́ ṣe ga jù, bí ìfẹ́ ṣe tóbi jù lọ nínú ohun gbogbo. Tímótì kejì orí kẹta ẹsẹ̀ 5. Àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀ yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú. Àwọn wo ló lè yẹra fún? Ṣé mo lè yẹra fún? Àdá kò yẹra o. Àwọn tó ní ìwà àfarawé ìwà bí Ọlọ́run ṣùgbọ́n wọ́n sẹ́ agbára rẹ̀. Kí ni agbára ìwà bí Ọlọ́run? Agbára ìfẹ́ ni. Agbára ìfẹ́ ni agbára ìwà bí Ọlọ́run. Tí ìfẹ́ bá gbénu ẹ wá ṣe ìpinnu tí ò ní pa ẹnikẹ́ni lára. Tí ìfẹ́ bá gbénu ẹ wá ọ̀nà ní gbogbo ọ̀nà láti mú kí inú Ọlọ́run dì sí ẹ. Wá ọ̀nà tí ò fi ní pa ẹnikẹ́ni lára. Wá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ọ̀nà.
gbogbo ayé rẹ ló máa fi bu ọlá fún Ọlọ́run. Gbogbo ènìyàn tó bá wà láyìíká rẹ tó bá mọ̀ ọ́, wọ́n á mọ̀ ẹ́ pẹ̀lú Ọlọ́run tó ń sìn. Wọ́n á mọ̀ ẹ́ pẹ̀lú Jésù Kristi. Wọ́n á mọ̀ ẹ́ wípé èèyàn dáadáa ni ọ́. Ọ̀rọ̀ ẹnu rẹ á fi ògo fún Ọlọ́run. Ọ̀rọ̀ ẹnu rẹ lásán á fògo fún Kristi. Ìwà rẹ á fògo fún Kristi. Kì í ṣe wípé nítorí pé wọ́n bí mi níbì kan ìwà kan báyìí ni mo ní. Ibi àwa tá a wá láti ibì kan a máa ń yaun gan, torí náà mo ṣe yaun. Irọ́ ni, iṣẹ́ ara ni. A máa ń bínú gan, alágídí gan, torí ibì kan tó yẹ wọ́n pè ní kíní kan tó tì ni mo ti wá. Irọ́ ni, irọ́ ni. Mi fẹ́ dárúkọ wọn kó má bàa mú mi lẹ́yìn sìn. Irọ́ ni. Ìwọ tí iṣẹ́ ara ti gbà, tó ti gbà, ló ti gbà bí omi ara. O gbọ́dọ̀ ṣetán àti yọ̀ǹda iṣẹ́ ara kó jẹ́ kó lọ, kó jẹ́ kí ìfẹ́ Kristi kó wọnú rẹ lọ. Àwọn tí ó ní àfarawé ìwà bí Ọlọ́run ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀, ó ní kó yẹra fún wọn. Ìwọ tó bá lọ́rẹ̀ẹ́ tàbí ó lé àwọn ìbáṣepọ̀ nínú ọrọ̀ ajé tó wá ń wòye wípé ó dàbí wípé ẹnu ló fi ń sin Ọlọ́run, ọkàn wọn ò sin Ọlọ́run, ìwà wọn ò sin Ọlọ́run, ìṣe wọn ò sin Ọlọ́run. Èmi tiẹ̀ máa sọ wípé ẹni tó bá ti jẹ́ àgbàlagbà tí ò ń ṣọmọdé, tí ò ń ṣe rèwerèwe, tó jẹ́ àgbàlagbà ni ohun tó bá ṣe la máa fi dájọ́ ẹ̀. Àdájọ́ ẹnikẹ́ni nínú ara, ṣùgbọ́n la máa fi lè sọ wípé ohun tó jẹ́ rèé, ohun tí mo sọ nìyẹn. Ṣé kó máa dájọ́ ẹ̀ bí pé ó máa bọ́lọ́n pàdé àbí òní bọ́lọ́n pàdé. Ọlọ́run ló mọ ẹni tó ń wá bá pàdé àti ẹni tí ò ní bóun pàdé o, àwọn òṣìṣẹ́ Ọlọ́run o. Ṣùgbọ́n la máa fi lè sọ wípé èèyàn dáadáa lélẹ̀ àbí èèyàn burúkú lélẹ̀. Ẹni tó bá ti dàgbà, tó ti mọ̀ yàtọ̀ nínú ire àti bíburú, ohun tó bá ṣe la máa tẹ̀lé, kì í ṣe ohun tó sọ. Wọ́n lánàá bì kan sọ nígbà kan wípé ẹ ṣe ohun tí mo sọ, kì í ṣe ohun tí mo ṣe. Ohun tí ó ṣe ó lòdì sí ohun tó sọ. Ó ní ẹ máa ṣe ohun tí mo sọ, ẹ má ṣe ohun tí mo ṣe. Irọ́ o. Nínú ìgbàgbọ́ a gbọ́dọ̀ ṣe ohun tí ó ṣe. A gbọ́dọ̀ ṣe. Kì í ṣe ohun tó sọ la máa tẹ̀lé, ohun tó ń ṣe náà la máa tẹ̀lé. Ohun tó sọ gbọ́dọ̀ sọ nípa ohun tó ń ṣe ni. Nítorí náà àwọn tó bá ní àfarawé ìwà bí Ọlọ́run tí wọ́n sẹ́ agbára rẹ̀, wé wọ́n ní pé ká yẹra kúrò lọ́dọ̀ wọn, ká yẹra fún wọn o. Kọ́ máa lọ kó wa sínú wàhálà tó ti kóra wọn sí o. Kọ́ máa lọ jẹ́ káwa náà sọ agbára ìfẹ́ wa nù. Torí ìkà máa sọ ní dìkà. Ìkà máa sọ ní dìkà. Ẹni tó bá fi ibi súyàn á máa sọ̀yàn di ibi fúnra rẹ̀. Olójẹ́ pé àwọn tó burú jù láyé, àwọn tó ti ṣe níbi tó burú jù ni. Ẹ gbọ́ mi dáadáa sà, ó tọ̀rọ̀ ni sà. Àwọn tó burú jù láyé, àwọn tó ti rí ibi jù, àwọn ló burú jù. Wọ́n wá dájú gan. Ọ̀dájú á máa sọ ní dọ̀dájú. Iṣẹ́ ara nìyẹn, inú ayé nìyẹn. Ọ̀rọ̀ Ọlọ́run ò fàyè gbà wá wípé tá bá ti ṣe wá ní ibi ká di ibi. Ọ̀rọ̀ Ọlọ́run ò fàyè gbà wá wípé tá bá ti ṣe wá ní kàkádìkà. Irọ́. Ìfẹ́ Ọlọ́run nínú wa, ìfẹ́ Kristi nínú wa, ó jẹ́ ìfẹ́ tó ń farada ohun gbogbo. Ó jẹ́ ìfẹ́ tí ò ṣe yí padà. Ó jẹ́ ìfẹ́ tí ò ṣe borí, òun ni ó borí ohun gbogbo. Nítorí náà ni ìwé mọ́ ṣe ń pé ìfẹ́ borí oríṣiríṣi ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Kì í ṣe pé ìfẹ́ ó fi òǹtẹ̀ lu ẹ̀ṣẹ̀. Irọ́. Ìfẹ́ fojú fò dání. Ó ní pé tẹ́lẹ́ṣẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀, kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀. Bẹ́lẹ́bí bá ti mọ ọ̀rọ̀ rẹ̀ lẹ́bi, kò yẹ kó ṣe kíni, kó pẹ́ lórí ìkúnlẹ̀. Ohun tí ìfẹ́ sọ nìyẹn, ìfẹ́ Kristi ni. Ẹ ká ka ìwé Títù, ọ̀pọ̀ ni wa ò ṣíwé yẹn rí o. Àti ẹ̀mọ̀ kó wà ní Bible, ó wà ní Bíbélì. Ìwé Títù orí kìíní ẹsẹ̀ kìíní. Ìwé Títù, Titus. Ìwé Títù, kì í ṣe já o, Títù orúkọ èèyàn ni. Títù àti Jákọ́bù orúkọ àwọn arákùnrin Jésù gangan ni, ọmọ bíbí inú ìyá àti bàbá rẹ̀. Àwọn tó kọ ìwé Títù fún wa àti ìwé Jákọ́bù, ọmọ bíbí inú bàbá àti ìyá Jésù ni o, nínú ara o. Paul ìránṣẹ́ Ọlọ́run àti apostoli Jésù Kristi, gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn àyànfẹ́ Ọlọ́run àti ìmọ̀ òtítọ́ tí ń bẹ gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run. Kò sí ìmọ̀ òtítọ́ tí ò bá sí ìwà bí Ọlọ́run. Ìwà bí Ọlọ́run sì jẹ́ ìfẹ́. Ohun tí mò ń fi yé wa lónìí nìyẹn. Ẹ jẹ́ kí a mọ̀ wípé ìwà bí Ọlọ́run la fi ń dá ọmọ Ọlọ́run mọ̀, kì í ṣe ìfèdèfọ̀ tàbí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ìwé Róòmù orí 5 ó fi yé wa ìfẹ́ tó yè koro, òun ni ìwà bí Ọlọ́run.
òun sì la fi ń dá ọmọ Ọlọ́run mọ̀. Ìwọ náà ó yá bá mi wo inú ìwà rẹ, sáré wo inú ìwà rẹ, ṣé ìfẹ́ wà ńbẹ̀? Lóòótọ́ ló gbọ́ Ọlọ́run bọ́ ló ń fèdè fọ̀, tó bá bẹ̀rẹ̀ fèdè fọ̀ ẹ gbogbo àwọn tó ń bá ẹgbẹ́ òní lè sùn mọ́. Ṣùgbọ́n ilẹ̀ bá ti mọ́ káàárọ̀ gan ò lè ṣe. Ò lè ṣe káàárọ̀, gbogbo èèyàn ló ń bá jà. Tó bá bá wọn jà ní Monday wá bá wọn jà ní Tuesday. Ọ̀sẹ̀ kan ò lè jálẹ̀ kó má bá èèyàn jà. Ìbínú rẹ dàbí ìgbà tí òkun bá ń ru, tí ò sẹ́ni tó lè stop ẹ̀. Ìwà bí Ọlọ́run kọ́ yẹn, ìwà èṣù ni. Ìfẹ́ la fi mọ ọmọ Ọlọ́run, torí ìwà bí Ọlọ́run la fi mọ ọmọ Ọlọ́run. Róòmù orí 5 ẹsẹ̀ 5, mo fẹ́ ká sáré kà ká lè gbàdúrà. Róòmù orí 5 ẹsẹ̀ 5 kí ni ó sọ? Ìrètí kì í sì dojú tì ni, nítorí a ti tan ìfẹ́ Ọlọ́run ká wá lọ́kàn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá tí a fi fún wa. Ẹ̀mí mímọ́ lè ń bí ìfẹ́ Ọlọ́run lọ́kàn wa. Ẹ mọ̀ tá bá gbà láàyè ni. Bí èèyàn bá fèdè fọ̀ tó ti ṣe àmì àti iṣẹ́ ìyanu, ẹ̀bùn náà ń pè yẹn, ẹ̀bùn ẹ̀mí ni, kò ní ṣe pẹ̀lú iṣẹ́ rẹ̀, kò ní ṣe pẹ̀lú ìgbìyànjú ẹ̀, ò nílò ìgbìyànjú, ẹ̀bùn lẹ̀bùn jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló gbéraga nítorí ẹ̀bùn lónìí, nítorí wọ́n lóye ni. Ń tá bá fún a fún ẹ ni. Ó yẹ kó wà ní ìmoore ni, kì í ṣe kó wà ní ìgbéraga. Ó yẹ kó wà ní ìmoore pé a fún mi ní kinní yìí. Ó yẹ kó moore nítorí kó a fún ẹ. Kò sí ohun tá a ní tí òun ṣe wípé a fi fún wa, gbogbo rẹ̀ la fi fún wa. Ṣùgbọ́n ìfẹ́ ní í ṣe pẹ̀lú ohun tí ó máa gbìyànjú láti bá ẹ̀mí mọ́ fọwọ́sowọ́pọ̀ láti gbà láàyè nínú ọkàn rẹ. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹran ara ò fẹ́ ìfẹ́ Ọlọ́run, ẹran ara ò fàyè gba ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ Ọlọ́run yìí, ìfẹ́ tí ẹ̀mí mọ́ gbọ́dọ̀ pín ká sínú ọkàn wa, ó gbọ́dọ̀ fi kún inú ọkàn wa. Ẹ já wo nínú ìwé Róòmù orí 8 ẹsẹ̀ tó kẹ́yìn yẹn, nínú ìwé Róòmù orí 8 ká tó gbàdúrà. A gbọ́dọ̀ béèrè fún ìfẹ́ Ọlọ́run sínú ọkàn wa o. Tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn kan ni yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run tí ó wà nínú Kristi Jésù Olúwa. Ìfẹ́ tí ò lè yà wá àti Ọlọ́run. Kì í ṣe bóyá ó dáhùn àdúrà rẹ àbí ò dáhùn àdúrà rẹ o. Kò ń ṣe bóyá o rí oúnjẹ àbó òru oúnjẹ yóò bọ́ ẹ. Kì í ṣe bóyá o ṣe ìdánwò, o ṣàṣeyọrí àbó ṣàṣeyọrí ni Ọlọ́run ṣe jẹ́ Ọlọ́run àbí kò jẹ́ Ọlọ́run. Àbí nítorí náà ni o ṣe fẹ́ Ọlọ́run àbó fẹ́ Ọlọ́run. Irọ́, ìfẹ́ tó yè koro, ìfẹ́ tí kò ṣe yà, tí a lè pín níyà láàrin ìwà àti Ọlọ́run. Ìfẹ́ tí ẹ̀mí mímọ́ tó ń ṣe kíni, tó ń pín ká nínú ọkàn wa. A gbọ́dọ̀ jẹ́ ènìyàn tó kún fún ìfẹ́, tó kún fún ìfẹ́ tó yè koro. Èyí ni a fi ń mọ̀ wá ní ọmọ Ọlọ́run. Èyí ni a fi ń mọ̀ wá ní ẹni tó ti òkè wá. Ẹ jẹ́ kí ìfẹ́ Ọlọ́run kí ó máa darí wa ní ìgbà gbogbo. Ẹ má ṣe jẹ́ kí a jẹ́ ìmọ̀tara ẹni nìkan. Ẹ jẹ́ kí ìgbàgbọ́ wa kó dá lérí Kristi. Ẹ jẹ́ kí ìrètí wa kó dá lérí Kristi. Ẹ jẹ́ kí ìfẹ́ wa kó dá lérí Kristi. Ohun tí ò bá sínú Jésù gbọ́dọ̀ sínú ayé wa. Ohun tá a lè bá lọ́wọ́ Jésù kò yẹ ká bá lọ́wọ́ wa. Ohun mo ṣe ń pè ní gbẹ́rẹ́ ìgbàgbọ́, gbẹ́rẹ́ ìrètí, gbẹ́rẹ́ ìfẹ́ bíi tọlọ́run, gbẹ́rẹ́ tí ò ṣe pamọ́, gbẹ́rẹ́ tó lágbára tí ó ń gbọ́kànlá. Ìfẹ́ ló lè gbọ́kàn ènìyàn là. Ìfẹ́ ló gbà wá là. Òun náà ló ti máa gbà wá là. Ìfẹ́ ló máa mú wa padà lọ sọ́dọ̀ Ọlọ́run bàbá wa. Ìfẹ́ ni. Tí ìfẹ́ ò bá kúnnú wa, á jẹ́ wípé Ọlọ́run ò kúnnú wa nìyẹn. Nítorí pé àwọn tó ní ìfẹ́, òun ni àwọn tó ní Ọlọ́run. Ẹ jẹ́ á tẹríba kí a gbàdúrà. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run wípé lónìí fi ìfẹ́ rẹ ní tòótọ́ kún ọkàn mi. Ìfẹ́ Ọlọ́run kò ráàyè àti máa kórìíra ẹnikẹ́ni. Ìfẹ́ bíi ti Ọlọ́run ò ráàyè láti máa ṣe ibi sí ẹnikẹ́ni. Ìfẹ́ bíi ti Ọlọ́run kò ráàyè láti máa gbèrò ibi fún ẹnikẹ́ni, láti máa gbéraga, láti máa afẹ́ káfẹ́ àti ìfẹ́kùfẹ́. Irọ́, ìfẹ́ bíi ti Ọlọ́run ò ráàyè ìdìbàjẹ́, kò ráàyè ẹ̀tàn, kò ráàyè èké, kò ráàyè irọ́ pípa. Ìfẹ́ bíi ti Ọlọ́run, ìfẹ́ tó yè koro ni. Ìfẹ́ àmútọ̀run wá tí ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, tí ń bu ọlá fún Ọlọ́run, tí ń bọ̀wọ̀ fún Ọlọ́run. Ìfẹ́ tí kì í ṣe ibi sí ẹnikẹ́ni. Ìfẹ́ tó fẹ́ni dénú, tó ń fẹ́ni délẹ̀. Ìfẹ́ tí ò lẹ́tàn nínú. Ìfẹ́ tí ò lẹ́tàn nínú bó ti wò kéré mọ́.
Ọlọ́run jẹ́ kí ọkàn mi ó kún fún ìfẹ́ tí ó yè koro. Kì í ṣe gbogbo àlú o máa lé èṣù lọ. Èṣù tó fẹ́ lélẹ̀ ní ohun tí ò ní jẹ́ kí ìfẹ́ Ọlọ́run gba ọkàn rẹ kó. Ó yá gbàdúrà kó sọ fún Ọlọ́run. Ìfẹ́ rẹ jẹ́ kó gba ọkàn mi kó. Ẹ̀mí mímọ́ fi ìfẹ́ Ọlọ́run yí ọkàn mi kó. Fi kún ọkàn mi, fi kúnnú mi. Jẹ́ kí ìfẹ́ Ọlọ́run wà nínú mi. Jẹ́ kí ìfẹ́ yẹn ó yè koro. Jẹ́ kí a rí mi kárí ìfẹ́ Ọlọ́run. Nípa èyí ni àwa mọ̀ wípé àwa jẹ́ ọmọ Ọlọ́run nítorí pé àwa fẹ́ràn ara wa. Idibilu akatibili akataba. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àwa tá ti gba Ọlọ́run gbọ́, tá ti gba Jésù gbọ́, ó léwu fún wa láti lónú ayé yìí torí ewu bẹ nínú ayé, ibi ń bẹ nínú ayé. Àwa tá gbọ́ ohun yìí lónìí tá sì fẹ́ juwọ́lẹ̀ fún Jésù, tá fẹ́ gba Jésù lólúwa àti olùgbàlà wa. Ẹ jẹ́ a jọ gbàdúrà yìí papọ̀, ẹ sọ àdúrà yìí tẹ̀lé mi. Ẹ sọ wípé ní orúkọ Jésù, Ọlọ́run bàbá mi o, mo ti gbọ́ ohùn rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo wá pẹ̀lú ìrẹ̀lẹ̀, mo wá sọ́dọ̀ rẹ. Gbà mí tọkàntọkàn, mo kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, mo kọ èṣù sílẹ̀, mo kọ iṣẹ́ ara sílẹ̀. Mo gbàgbọ́ pẹ̀lú ọkàn mi pé lóòótọ́ ni Jésù Kristi wá sáyé, ó sì kún fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó jíǹde ní ọjọ́ kẹta, ó sì gòkè rí ọ̀run. Ó jókòó báyìí lọ́wọ́ ọ̀tún baba lọ́run tó ń ṣìpẹ̀, tó ń gbàdúrà fún gbogbo ènìyàn. Ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ sọ mí di àtúnbí. Ẹ wọnú ọkàn mi lọ. Mo fi ayé mi fún yín. Ẹ sọ mí di ọmọ Ọlọ́run ní òtítọ́ àti ní òdodo. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó gbàdúrà yẹn tọkàntọkàn, mo pa láṣẹ orí ọ̀fẹ́ kó pọ̀ sí fún ẹ. Gbogbo ẹ̀ṣẹ̀ rẹ bó ti wò ó burú tó, adáríjì ọ. Mo pa láṣẹ orí ọ̀fẹ́ ìrònúpìwàdà ó dé bá ọ. Àwọn àtúnṣe tó yẹ kó o ṣe lẹ́yìn ìgbà tó ronúpìwàdà ó yá lọ ṣe. Àwọn tó ti jí, àwọn tó ti kó tó yẹ kó lọ dá padà. Àwọn tó yẹ kó jẹ́wọ́ fún àwọn tó ti ṣẹ̀, ó yá lọ jẹ́wọ́ rẹ o. Ó yá lọ ṣe àtúnṣe. Tá a bá rí àìsàn nú agbára rẹ kó fi ẹ́ sílẹ̀ o. Mo gbàdúrà fún ẹ lónìí, ohun gbogbo di ọ̀tun ayé rẹ. Gbogbo ohun tó ń retí ní rere Ọlọ́run kó yọ̀ǹda fún ẹ. Bẹ́ẹ̀ ni yóò sì kò yí padà. Mo kí ọ káàbọ̀ sínú ẹbí Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ ká sáré ṣe kí ni ká fi ìfẹ́ hàn fún Ọlọ́run nípa ọrẹ wa àti ìdámẹ́wàá wa. Àwa tá mú ọrẹ wa dání, àwọn ọmọ ọjọ́ wọn á fi bá a ṣe lè ṣe sórí pẹpẹ yìí fún wa. Wọ́n á fi hàn wá. Ẹ má jẹ́ ká jọ́sìn lófo. Ẹ jẹ́ á jọ́sìn pẹ̀lú ìfẹ́ tó yè koro. Ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ fífúnni ni. Ìwé mọ́ sọ pé torí Olúwa fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ inú bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. Ìfẹ́ tí a kà nínú ìwé Kọ́ríńtì kìíní orí 13, ìfẹ́ fífúnni ni. Ìfẹ́ Ọlọ́run jẹ́ ìfẹ́ fífúnni. Mo fẹ́ kí a sọ wípé gbogbo ohun tá a fẹ́ fún Ọlọ́run lónìí, ó dá lé ìfẹ́ wa sí. A fẹ́ fi ìfẹ́ wa hàn sí. Bá a tilẹ̀ lè fún ní gbogbo ohun tó ń bẹ lọ́wọ́ wa, ẹ jẹ́ á fún ní ohun tí ó nítumọ̀, ohun tó pàtàkì, ohun tí Ọlọ́run máa rí tá a mọ̀ wípé lóòótọ́ èso ìfẹ́ leléyìí, lóòótọ́ ìfẹ́ ọkàn wa ló bí eléyìí. Gbogbo àwa tá à ń fún Ọlọ́run ní ọrẹ lónìí, tàbí ìdámẹ́wàá, tàbí ọrẹ wòlíì, tàbí a fẹ́ fi nǹkan sí orí pẹpẹ láti máa mú kí iṣẹ́ ìránṣẹ́ ó tẹ̀síwájú, mo fẹ́ gbàdúrà fún gbogbo wa. Mo pàṣẹ fún gbogbo àwọn ènìyàn tá à ń fi ohun ìṣúra sórí pẹpẹ lónìí, lórúkọ Jésù, ìfẹ́ Ọlọ́run kó yí ayé wa ká. Mo gbàdúrà fún ẹ, ìfẹ́ Ọlọ́run kó yí ọ ká. Mo pa láṣẹ, ọ̀tá ò ní dẹ́rù bà ẹ́, ayé ò ní dẹ́rù bà ẹ́. Gbogbo ohun tó bá tọmọ ohun ẹ̀rù, ohun ìfòyà, ohun ìyà jíjẹ láyìíká tayìdà, ó yá kó pòórá dànù. Mo pa láṣẹ ọ̀nà kó là sí rere. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà lórúkọ Jésù Olúwa wa. Mo fẹ́ sọ tẹ́lẹ̀ sínú ọ̀sẹ̀ rẹ, ọ̀sẹ̀ tuntun tó wọ̀ yìí. Ó yá tẹ́wọ́ rẹ fún àdúrà. Mo pa láṣẹ ohun gbogbo di ọ̀tun fún ọ. Nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù, ojoojúmọ́ o máa bá ire pàdé. Ojoojúmọ́ wàá bá ìyanu pàdé. Ojoojúmọ́ lórúkọ Jésù Ọlọ́run á fohùn rere tẹ́ ọ lọ́rùn.
ojoojúmọ́ gbogbo àwọn alóore tá a rán sí ọ wọn á ṣàwárí ẹ. Ò ní tà sí àwọn alóore rẹ. Ò sàmì ẹ dáadáa. Ò ní tà sí àwọn alóore rẹ. Gbogbo àwọn tá a rán sí ọ láti gbé ọ dìde. Gbogbo àwọn tá a rán sí ọ láti ràn ọ́ lọ́wọ́ tọmọtọmọ tẹbítẹbí taratara. Lórúkọ Jésù náà ọ̀sẹ̀ títí ó yá kó ṣàwárí ẹ. Mo pàṣẹ Ọlọ́run kó gbórí rẹ sókè. Ọwọ́ rẹ yẹn kó kànkè. Lórúkọ Jésù láàrin ẹgbẹ́ láàrin ọgbà ó yá lọ tayọ. Nítorí òun sin Ọlọ́run tó tayọ ohun gbogbo, ìwọ náà lọ tayọ. Àti gòkè àti dílà ò ní nira fún ọ. Ọ̀sẹ̀ kó fọ rere fún ọ. Oore ọ̀fẹ́ kó pọ̀ sí fún ọ. Mo pàṣẹ ò ní ṣàìsàn, àìsàn ò ní ṣe ọ́. Mo ní ò ní ṣàìsàn, àìsàn ò ní ṣe ọ́. Ò ní ṣubú dànù. Mo gbé dè gbogbo ohunkóhun tó bá fẹ́ dè ọ́, mo gbé dè. Mo pa láṣẹ èdè ò ní dè ọ́. Mo pa láṣẹ ò ní ṣàṣìṣe. Gbogbo àwọn tó dẹ páńpẹ́ lẹ́dìí ọ lórúkọ Jésù kan kó sínú páńpẹ́ wọn. Ó yá kán wọnú páńpẹ́ wọn. Mo pa láṣẹ ìfẹ́ Ọlọ́run kó yí ọ ká. Ojúrere Ọlọ́run kó yí ọ ká. Àánú Olúwa kó yí ọ ká. Lábẹ́ bó ti wù kórí lọ kórè ohun rere. Ọ̀sẹ̀ yìí lọ kórè ohun rere. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Ìrírí ìfẹ́ Ọlọ́run ní ọ̀nà tó tilẹ̀ rírí rẹ̀ rí. Ó yá lọ rí. Lọ bá a pàdé. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Ọlọ́run á farahàn ẹ́ o. Ọlọ́run á farahàn ẹ́ ní ọ̀nà tí ò ṣe kọ̀. Ní ọ̀nà tí ò ṣe tẹ́ńbẹ́lẹ́. Ọlọ́run á farahàn ẹ́. Ìwọ tó ń retí ìyanu lẹ́nu iṣẹ́, lẹ́nu okòwò. Ó retí ìyanu lórí ọmọ. Ó retí ìyanu lórí gbogbo. Lórúkọ Jésù ó yá ìyanu ẹ̀ ó farahàn ẹ́. Ọlọ́run yọ̀ǹda rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá wa wà nínú ìsìn. Ẹ bá sọ fún àwọn èèyàn wa níbi gbogbo tán wà. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń pè mí lẹ́yìn ìsìn pàápàá láti òkè òkun. Gbogbo ń gbádùn iṣẹ́ ìránṣẹ́ wa. Ẹ bá wa sọ fún ọ wípé lọ́jọ́jọ́ Sunday la máa wà lórí afẹ́fẹ́ láti jọ jọ́sìn papọ̀. Ọlọ́run ló fàyè gbà wá débẹ̀ o. Ọlọ́run á máa fàyè gbà wá sí. Ẹ pàdé mi lọ́jọ́ mẹ́jọ. A máa tẹ̀síwájú. A mọ ohun tọ́lọ́run tún fẹ́ ní fún wa nígbà náà. Títí a ó fi ríra. Mo gbàdúrà fún wa wípé àdúrà mọ́ wa o. Àní ṣe lásán. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ mọ́ ti Baba àti ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ kí ó sọ̀kalẹ̀ kí ó máa bá wa gbé láti ìsìn lọ àti ti láéláé. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ ṣeun púpọ̀. Ire o.